bí. Èmi ló wà lẹ́nu rẹ̀. Ẹ jọ̀ọ́. Ilé baálẹ̀ ni à ń lọ, àmọ́ bóyá ẹ mọ̀ bẹ̀kẹ́ lè júwe fún wa. Ilé baálẹ̀ sẹ́ẹ̀rì ìsàlẹ̀ báyìí ni ilé baálẹ̀ tẹ́ bá ti ń lọ tẹ̀lọ ibẹ̀ ni ilé baálẹ̀ wà. Àmọ́ àwọn agùnbánirọ̀ ẹgbẹ́ yín tó wà nínú ìlú wa òkè ń bẹ̀ wọ́n ni àwọn wà. Tẹ́ bẹ́ bá ti ń lọ ẹ̀rí ilé funfun kan ní bàbá ń kòkò ibẹ̀ ni àwọn tẹ̀lé. Ó sì dáńgbà yẹn ẹ wò bóyá kẹ́ kọ́kọ́ mú wa lọ sí ibi táwọn ẹgbẹ́ wa wà yẹn àwọn máa lè drop bag wa so tó bá dẹ̀ ti wà òkè à ń lọ sọ́dọ̀ balẹ̀. Ẹ wò ó ṣẹ́rí àwa níbi táwa ń lọ tẹ́lẹ̀ a lè mú yín lọ kò láṣìnà ẹ wò ẹ kàn lọ báyìí ilé baálẹ̀ nù ibẹ̀ ni àwọn tó kùn yín wà ó yẹ jẹ́ mọ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣáàrí pálejò ni wá nù lù yìí àjèjì ni wà á mọ̀ bí kankan. Ẹ̀yin ọ̀rẹ́ mi ìbójú ní rojú sànù ẹ já mú wọn lọ ìgbó láti padà á sì mọ lọ bí à ń lọ. Ẹ jọ̀ọ́ ojú ló ń rojú sànù ẹ ṣáàmọ̀ fún àjèjì ni wá nù lù yìí. Ẹ mọ ká lọ òun náà yóò ti bẹ̀ pé òun ti dù. Àti ìfásánà ni wọ́n. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé agùnbánirọ̀ ni wá nínú ìlú ẹ̀ a fẹ́ wá kọ́ yín lẹ́kọ̀ọ́ oyè yín kẹ́yìn náà kẹ́ lè máa sọ òyìnbó bíi tiwa iná oyè yín. Mr. Copper ṣé ìgbà táwọn ìjọba wa tọrọ yín wá lùlù wa kẹ́ ẹ wá kọ́ wa lẹ́kọ̀ọ́ táwọn abilékọ báyìí náà ni ẹ wá kọ́ ẹ̀yin náà ẹ wo bẹ́ẹ̀ ṣe pé kọ́pà kọ́bà ẹ mọ̀ pé nǹkan tá a fẹ́ wá kọ́ yín nìyẹn kẹ́ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe máa speak ó yẹ yín bẹ́ẹ̀ ṣe máa ṣe eré mi báyìí bí mo ṣe wà yìí ń jáde ni bí mo ṣe wà yìí ìráyè ẹjọ́ kankan. ẹ farabalẹ̀ ya sí jí. Mr. Copper èmi rò pé bí àbá ṣe wà yìí àti dàgbà a sì ti lówó lọ́wọ́ èmi rò pé àwọn ọmọ wa tá a bí ló yẹ kẹ́ sọ pé ẹ tó fẹ́ máa kọ́ lẹ́kọ̀ọ́ ni èwo tó wà ní tiwa àgbàlagbà ẹ tó fẹ́ máa kọ́ lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ ni o torí mi ò rọ́jọ́ fi solókùn tó bá sọ̀rọ̀ tẹ̀sán mo fi dúró mo níṣẹ́ tí mò ń ṣe àwọn ọmọ alóyè ká máa kẹ́kọ̀ọ́ kí ló káwa rú àwa tá a dàgbà tó ká tó máa kẹ́kọ̀ọ́. Lóòótọ́ náà àwọn ọmọ inú ẹ̀ ká máa kọ́ ṣùgbọ́n síbẹ̀ ẹ̀yin náà ṣì nílò ẹ̀kọ́ láti fi lè mọ ọwọ́ tún sọ́wọ́ òsì kò sẹ́ni tó dàgbà ju ẹ̀kọ́ lọ. lédè kan gbogbo wa la gbọ́dọ̀ kópa nínú ẹ̀kọ́ tẹ́fẹ́ kọ́ wa. bẹ́ẹ̀ ni gbogbo ni àtọmọdé àtàgbà kò sẹ́ni tí ò nílò ẹ̀kọ́. wọ́n kí gbogbo àtàjọpọ̀ ṣé a rí ìpàdé tí mo pè yìí ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó mi àti ẹ̀yin ọ̀rẹ́ mi tí mo pè yìí ṣé ìṣètò rẹ̀ ní méjì tó ló ṣàfihàn ni. ṣé Osafunto ìyàwó ẹ̀ ilẹ̀ tí bá fẹ́ sọ́nà mi ni. bóyá iṣẹ́ ìkò yé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rójú ẹ̀ lẹ̀ kí làwọn kọ́fà yìí dé sí báyìí. àwọn kọ́fà. àwọn àgùnbánirọ̀. àwọn kọ́fà. Osafunto wa yíyójú padà. lọ́dún tí ló tún yọ̀ mọ́ ní gọ́ọ̀mẹ̀tì lórí ló ń gbó. jẹ́ kí èèyàn padà pé wàá já kí mo ṣe fún ẹ̀kọ́ fọwọ́rà orí rẹ̀ báyìí kí ni mo ṣe kó wá sọ tí yàn ṣe bá mi bẹ̀ ẹ̀ ló mọ́ mi lọ́wọ́ ìbẹ̀rẹ̀ mo bẹ̀ yẹn yan rẹ̀ ìyàwó mi. So nígbà tó jẹ́ tí ń ṣe ìyàwó mi mo ti mọ̀ pé ọ̀rọ̀ tiẹ̀ ẹ̀gbẹ́ kan ló wà lórí èmi ò mọ̀ ìgbà tí Osafunto tó sọ pé òun fẹ́ fẹ́ tàbí tí ẹjọ́ ń yan ara yín lálẹ́ tẹjọ́ ń ṣe wọléwọ̀de àmọ́ nípa ti ọ̀rọ̀ ti Osafunto ìlú kò fi taratara yé àwa tá a jọ rẹ̀ ẹ̀ náà ni torí tàbá bi léèrè á ní òun ò fẹ́ kọ́pà o bóyá wájú ló ń lọ ní o bóyá ẹ̀yìn ni o kò sí ìtọ́mọ̀ nínú wa. ṣé ó ń darúkọ tèmi pé mo fẹ́ mi ṣá. kò fẹ́ kò fi gbà kan fẹ́ tẹ́lẹ̀ náà. gbà fún ẹ. kí ló fẹ́ kú. ní sùúrù ṣọ́ngbọ̀n ṣáyé ọ̀rọ̀ tó ń sọ ẹ̀ gbogbo ara ló tutù tù mí kí ló dé ṣọ́ngbọ̀n kó máa tó ń fẹ́ fi èdè ẹ̀gbẹ́ tó fẹ́ fi sòyìnbó lẹ́ẹ̀kan kó fẹ́ fòyìnbó pé rẹ̀ lólè àbí bẹ́ẹ̀ kọ́ ṣáyé ilé ayé ẹ̀ la lọ́rọ́ bàbá àtòyè mi lóòótọ́ gbogbo alómọ̀ nílùú yìí pé Osafunto ìyàwó lámẹ́bẹ́kẹ̀ mẹ́wàá bẹ́ẹ̀ni gbogbo yẹn sì mọ̀ yẹn pé ìrìn ẹ̀gbá tẹ̀ ń wò yẹn wọ́n ń tọ́jú obìnrin púpọ̀ ju o. kò ní jẹ́wọ́ ló máa jẹ́wọ́ ẹ̀bà tútù ẹ̀bà tútù báyọ̀ máa jẹ́ bàbá rẹ̀ ìpá orí ẹ̀dá nù tí bá lọ gbé ìkú fún. gbé ṣòfò tó bá ń kẹ́ni gbé òfin dà. ẹ tí mo ti ké. má ké orí rẹ̀ dúró mọ̀ sí lójú àwọn. ṣọ́ngbọ́n tó bá kú owó tó yẹ kí ẹ̀gbá kó fi wọṣọ sára ìyàwó ló máa fi gbó. ó ti dáṣìlì fara yé jù. ẹ̀jẹ̀ ní sùúrù gẹ́gẹ́ bẹ́ẹ̀ fáyín ṣe mọ̀ yẹn pé gbogbo ìwà táwọn kọ́fà ìtàn lò fún nínú ìlú ìwà ló fún sí ni lágbátápátá. ṣẹ́ngbọ́n nígbà tí àwọn kọ́fà àkọ́kọ́ ìyẹn àwọn kọ́fà tó ń kọ́ wá tí wọ́n wá ṣe
agùnbánirọ̀ tó máa sin orílẹ̀-èdè Nàìjíríà wọn àwọn bàbá wọn nínú ìlú yìí táwọn kan wá ṣé àwọn pé ọmọ ìyá Àyìnkẹ́ ń ṣe lọ́ fún lóyún. ìyá ló ń tọ́mọ. tó jẹ́ pé ìyá ojúṣe gẹ́gẹ́ bí bàbá sọmọ wọn ò ṣe fún ìyá àti bàbá ẹ̀ ni wọ́n ń tóyún ni wọ́n ń tọ́mọ ṣó wá yẹ kí orílẹ̀ tún wá ṣẹlẹ̀ sọ̀rọ̀. ẹgbẹ́nu sáhùn káwa gẹ́gẹ́ bí ìyá ọmọ ìyá Àyìnkẹ́ ni àwífà ìwọ gbọ́rọ̀ ìwọ gbà lẹ́nu ẹ̀ ẹ̀yin méjì ọ̀rọ̀ yín òun là káyè wá kò ní ọpọlọ kankan ṣé ó ti gbà fún ẹni kò ì gbà fún obìnrin sí ní kígbe kiri ẹ̀yin méjì ẹ̀ ní ọpọlọ rárá á tẹ̀ wá gbọ́ ọ̀rẹ́ yín òun nìkan ló lọ́pọ̀. ó ti tó tanda sọ́ọ̀bù síwé ìrẹ́tẹ́nu rẹ̀ ń hó orí ẹ̀ burú ni tó wá sórí bí ọlọ́ọ̀lọ́ta ta ló ní ọmọ ìlọ́kọ̀ tó ọ̀dọ́ra ẹ̀rọ máa bí ìjẹ tí wọ́n fọpọlọ sí lórí. kó lẹ́ o agbẹ́gbẹ́rún sọ̀hún arúgbó ọjọ́ àtẹ̀pàmọ́ kú olójú kan sọ́mu dákun sómi dán ní ọ́ tó ìpé tó ọba tún kí ní àyàrá lómi gírí ni ọmọ jáde ń bọ̀ sẹ́wọ̀n tó o ti bàjẹ́ tó o rí kó apárìkú ẹsẹ̀ yìí dákun ẹ̀dẹ́kun ẹ̀ tá ń pè ọ́ lómi dán lẹ̀ gbogbo ẹgbẹ́ rẹ̀ ti sẹ́ pẹ̀pẹ̀pẹ̀ gbogbo oyún ló ti yọ tán bí títí ń sẹ́ ní òfò kiri tráìbọ̀dù wèrè òjókòó náà wá jókòó bí àpótí rẹ̀ pẹ̀lú olùdókòó yàgbọ́lú kọ́ lọ fẹ́ yàgbọ́ nǹkan tí ń ṣe tíátà wọ́n dájú kọ́ fẹ́. ẹ kú jókòó ẹ̀yin ìyá wa ta ló lè rán mi létí ẹ̀kọ́ tá a kọ́ kọjá ìyá wa ẹ̀rọ wa létí. ìfúnpá ni ìfúnpá lára ìkíní ìfúnpá ni fún bẹ́ẹ̀ ẹ má wọlé ẹ̀yin ẹ̀rọ mi létí. iṣẹ́ ló ọ̀sẹ̀ múra sí ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ lè lẹ́sìn lẹ́ẹ̀kan tó o bá gbójúlé wọn ohun tọ́tọ́ ni mo sọ fún ẹ ohun tá a bá jìyà fún kì í lè pẹ́ lọ́wọ́ rárá ohun tá a bá pa ṣiṣẹ́ fún ló ń pẹ́ lọ́wọ́ ẹ ní apálára ìkànpá nìyẹn. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn ṣe I'm really impressed. ẹ mọ̀ ni nǹkan tá a fẹ́ kọ́ lé nìyí bí a ṣe lè wà materialize kí ló ń jẹ́ báwọn bí a ṣe lè wúlò fúnra wa pẹ̀lú ohun èlò tó wà ní àyíká wa. ẹgbẹ́ nǹkan táwọn èèyàn sọ ní àwọn orin táwọn ọmọ Yorùbá sọ pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa ẹni kò síṣẹ́ á máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o bẹ́ẹ̀ ni ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá bí kò ṣe pé bẹ́ẹ̀ náà ni ọkọ́ àti àdá láìsí ìwé kíkọ́ òun náà ò tí ì pé ẹ̀yin ní kí n ṣáwò ẹ̀yin náà wo irú àwa tá a lọ school sí tá a bá tún níṣẹ́ lọ́wọ́ á jẹ́ kí ìwé tá a kà kó tètè wúlò fún wa ẹ̀yin náà tẹ́ ẹ níṣẹ́ lọ́wọ́ tí ẹ bá wá kàwé á lè tètè jẹ́ kí iṣẹ́ ọwọ́ yín náà lè máa gbèrú sí i. ọ̀rọ̀ lẹ́sọ kọ́fà ẹ dákun ohun tẹ́ ń jẹ́ kó yé wa ní ìsìn ni pé gbogbo wa pátá iṣẹ́ àgbẹ̀ ní ká mọ̀ sí. rárá o. àmọ́ àwọn kan wà tó jẹ́ wípé kòkó òun làwọn ń ṣe tí wọ́n mójútó àwọn kan sì wà tó jẹ́ wípé àwọn ń darán nùlù káàkiri tó jẹ́ wípé nǹkan ọ̀sìn làwọn ń sìn àwọn kan sì wà tó jẹ́ wípé kátàkárà òun làwọn ń ṣe àwọn lè lọ ìlú òdì kejì kí wọ́n rè ta sọ kò sí tí wọ́n ètà èmi tí mo jókòó tẹ̀ ń wò yìí oníṣòwò lèmi tó dájú tí gbogbo ayé sì mọ̀ pé oníṣòwò ni mí ẹ dákun ṣé kí n wá fi iṣẹ́ òwò mi lẹ̀ kí n mọ̀ sí iṣẹ́ òwò mọ́ ni kémi náà bá mọ̀ dáko kí n bá dìyà dákúdákú. rárá o gbogbo wa ò lè rí bákan náà. ẹ gbọ́ nǹkan tí mo sọ lẹ́kọ̀ọ́ tí ẹ bá kàwé tí ẹ bá mọ̀ nípa ìwé ó máa tún help òwò yín tẹ̀ ń ṣe ni àràrà ẹ má fi ṣe òwò sílẹ̀ gbogbo wa ò lè jọ rí bákan náà àti ìjọ kàwé sọ pé ìwé láfẹ́ tó yé wa àbí kò yé wa. kódà gbogbo ohun tẹ kọ́ alátàrọ̀ ó yé wa yékéyéké ni àmọ́ ohun tó ṣẹlẹ̀ ń sìn ní pé ó ti wá tásìkò tá a fẹ́ máa lọlé nítorí pé kálukú wa níbi tá à ń lọ bí irú èmi sì ń ya alájọ mi ń dóde mi ṣe ti ṣe tó àbẹ́ ti ṣe tán. ẹ wo olùkọ́ ni èmi ní kọ̀kọ́ dé lọ́sẹ̀ tí ń bọ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi àní bí wọ́n sọ pé àlàmú sẹ́ni kò sálàmú kankan bí kan kọ́ pa ní ìlànà àmú tó séèyàn. bẹ́ẹ̀ni àní kò sí tí èsì fún mi kò sì sí tí è fún mi lèmi náà fi wá pinnu lọ́kàn mi pé kò sí tí bẹ́ẹ̀ni kápá mi tí mo ò ní ṣe fún kọ́pá lẹ́yìn débi pé wọ́n bá débi tí ń lọ lọ́hùn
kó lè mọ ṣèrántí mi. Jọ kí n tiẹ̀. Kí ni tiẹ̀ tó jẹ́ pé tí kọfà níyì bá padà síbi tán ti wá ló wà mọ̀ ṣèrántí rẹ̀? Jọ kí lórúkọ tiẹ̀ ń lé aláró? Mò ń wí o, Osafunto, mò ń pariwo wò sọ́dẹ̀. Ọ̀rẹ́ mi kò lè yọ. Alọ́mọkùnrin ìséèyàn, wọ́n bá péyàn séèyàn, ó dáa gan ni. Ó dáa, bọ́ bá sọ péyàn dáa. Kọfà níyì dáa ọ̀rẹ́ mi. Tó bá òun ni. Ó jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi. Kódà, a mọ̀ ṣe mí bí kí n sùn tí ń gbà mí. Ó sì mọ ọ̀rọ̀jú bàbá ti ń sọ̀rọ̀. Bàbá ti dọ̀rọ̀ kọ́fà náà ló mọ ọ̀rọ̀jú ló mọ ọ̀rọ̀jú. Láàárín ìwọ, èmi, Àìkẹ́. Kẹ́lẹ́ kò sẹ́yìn kò ní. Ṣé kọfà níyì sódẹ̀ ló fẹ́ kọ́ lọ́pàá fẹ́? Àyìnkẹ́ bílẹ̀wù mi ọ̀rẹ́ mi. Ṣé ẹ rò pé ọkọ̀ pa wọ́n lè fẹ́ ẹnì kankan nu wa? Sáàdáa ni. Sàdẹ́tẹ̀. Àdẹ́tẹ̀ gbọ́rọ̀gbọ́rọ̀ ni. Ọ̀nà ó jì síra wọn gan. Lọ́nà wo? Ó jì síra wọn. Ṣé mọ̀ pé wọn bí ọ̀sẹ̀ wà wọ́n kàwé àwọn ti rí àkàn kọ́kọ́. Kí wọ́n lóde tí wọ́n fẹ́ kún torí kọfà níyì? Kí ló yẹ tó fẹ́ para rẹ̀? Ó mọ ọ̀rọ̀jú fò, ó mọ pariwo nítorí ọ̀rọ̀ kọfà níyì. Ṣé o fẹ́ ya ọrùn ṣùlàparò kú sí ilé? Mo máa ń ké, mo máa ń pariwo. Bí ewu mi. Ṣé wọ́n mọ̀ pé ìgbà tá a bá fi wíkà náà la fi ń sọ padà ní? Bàbá tó! Yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Ajá tí ẹni. Mo rò pé ẹ̀kọ́ tí à ń kọ́ ẹ̀yin ó yé yín díàdíà. Ó yé wa. Ẹ̀rí èyí tí a tún fẹ́ kọ́ lẹ́nu is very important. Ó jẹ́ ọ̀pọ̀ tó jẹ́ kókó gidi ni. Tí a bá fẹ́ pe bàbá ní English, ẹ máa ní padà. Padà. Kí ni mo pè? Padà. Kí ni mo pè? Padà. Kí ni mo pè lẹ́ẹ̀kan sí? Padà. 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 Bàbá ni padà. Bàbá ni padà. Tí a bá tún wá fẹ́ pe ọ̀rẹ́ sí ní English, friend. Friend. Kí ni mo pè? Kí ni mo pè? Kí ni mo pè? Ọ̀rẹ́ friend. Tí a bá fẹ́ pe jama tó jẹ́ ará àdúgbò lápapọ̀, ẹ máa ní people. Kí ni mo pè? Kí ni mo pè? Kí ni mo pè? Ó dà pé ẹ̀kọ́ náà yé yín dáadáa ni. Ó yẹ pàtẹ́wọ́ fúnra yín. Ẹ pàtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí. Àkọ́kọ́ padà. Ẹ kú jókòó. Ń bọ̀. Àkọ́kọ́ mo ní bàbá padà. Ẹ pè lẹ́ẹ̀kan sí. Padà. Ẹ gbọ́ gbogbo yẹn pàtẹ́wọ́ fúnra yín. Ẹ mọ ìdí àti túmọ̀ tí mo fi ní kẹ́ pàtẹ́wọ́ fúnra yín. Nítorí pé nonsense ni potential. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Rádaràdà. Nígbà tí ẹ fẹ́ pe bàbá tí ẹ ń pè ní padà, ṣe rí ọ̀gá àgbà tó kọ́ yín níwèé, ó gbìyànjú, ó dẹ̀ ṣe dáadáa, ó mọ ohun tó kọ́ yín, ṣùgbọ́n èdè ẹnu títí ẹ̀ ó yàtọ̀ sí èdè ẹnu títí yín. Ahọ́n tẹ̀yìn máa fi pe nǹkan yàtọ̀ sí èyí tó máa fi pe nǹkan. Gbogbo nǹkan tí ó bá bẹ̀rẹ̀ pẹ̀lú p àbí tó ní p nínú f ló máa fi pè. Àwọn nǹkan tó bá ní f tó bá máa pronounce ẹ̀ á pè ní p. Nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn. Bàbá ò kì í ṣe padà o. Tó bá fẹ́ pe bàbá is father. Kí ni mo pè? Kí ni mo pè? Yes. Tó bá pe ọ̀rẹ́ ní friend anywhere, odò ńlá tí wọ́n máa kọ báyìí tó máa ya etí ẹ sí tó máa ya inú àtọ́jú sí ni o. Ọ̀rẹ́ is friend. Èyí tí mo tún wá gbọ́ tí ó tún wá yà mí lẹ́nu díẹ̀ nígbà tí mo ń bọ̀ mẹ́rin tí mo ń gbọ́ tó sọ wípé fífò. Kí ni túmọ̀ fífò? Ẹ ṣe ṣẹ́rí tí a bá fẹ́ pe èèyàn kan á pè ní one person. Tó bá jẹ́ wípé èèyàn yẹn ti ń di méjì, mẹ́ta, mẹ́rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìyẹn ni wọ́n pè ní people. Kí ni mo pè é?
people. So bí ẹ ṣe gbọ́dọ̀ máa pè é ní gbogbo ìgbà òun nìyẹn o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ pàtẹ́wọ́ fún olùkọ́ yín. Now gẹ́gẹ́ bí gbogbo wa ti jọ mọ̀ assignment tí mo fún yín ní alẹ́ àná ṣe bẹ́ẹ̀ ti ṣe àdúrà ètò ẹ̀ máa gbọ́ alẹ́ ọkọ̀ kan. Ìyá wa kí ló dé nínú ọrùn. Ọmọ mi bó bá ṣe pé ẹrù ìṣẹ́jú kan pínpín ní báyìí ni bàbá onílọ̀dọ̀ kọ́fà hùn. ọlọ́dọ̀ kọ́fà ìyá wa níbi ìbá bímọ ilé ayé àtọmọ tọ́wọ́ bá ń gbanú kú báyìí ìyá pariwo yẹn wá bí ẹmọ gidi pé inú gbó ló ń lọ ìyọmọ yìí ojú rẹ̀ kó gbà má gbanú gbó ọmọ tó bá já létí lápá ọmọ tó kò kì í gbáràn tó já létí lápá tó ti gbáni sí mọ létí ènì gbọ́ ẹ̀yin abiyamọ ẹ̀jẹ̀ rẹ̀ kúlẹ̀ báyìí ẹ̀jẹ̀ rẹ̀ pọ́ ọmọ yín fún kú. dákun dúró náà kí n tiẹ̀ ẹ mú mílíkì ò sí èrè alágolo rẹ wá ń sínwín kí ló kàn. àyà àgbẹjọ máa ń lè ẹni ìṣòro ṣé ń gbọ́ ṣé ìwọ náà yàtọ̀ bá máa sọnù ló fèrè ọlọ́dẹ ikú ọmọ yẹn là ń kú lọ ó dà pé ẹ̀mọ́ bó ṣe ń lọ ń gbòòrò àná àwọn òṣìà ẹ pé ògo kọ́lọ́kọ́lọ́ rí ògo kọ́lọ́kọ́lọ́ lẹ́ ń wò yìí kí wọ́n tó wọ bọ́dí fìtẹ̀ kó tó wá mú fìlà àwọn bàbá mi àbáláyé kó tó wá pẹ̀ntìgó ẹ̀ ṣe gbọ́ yàtọ̀ sí ìtẹ̀mí lò wáyé ṣé ń gbọ́ àpọ́n ẹ̀rọ fẹ́ rò fábùkù ẹ̀pọ́n wa lé o káànù lè yẹyin sí. ẹ fún wọlé táyà wọn dàbí tọ́bí play ludo yìí a ti gbọ́tọ̀ yín dáadáa o a gbọ́tọ̀ yín a mọ̀ dáadáa a gbọ́ pé ọ̀rẹ́ mi máa wojú ẹ̀ má jẹ́ wojú ẹ̀ yàrá àná òfowó rẹ o ṣáàdọ̀ lẹ́yìn wọn nígbà tó fún yín lóyún tán wọn lóṣù mẹ́ta lẹ́tí pé kò ní bàbá ọmọ yìí ẹ pàmọ́lẹ̀ tẹ́lẹ̀ ládùúgbà kàrà tó fàyà yìí ẹ wọ ẹnu gbogbo ẹ̀ ló kún síwájú kúsẹ́ ìgbé ẹ̀rọ lẹ́tà wa. ìyá wa ọmọdé kalẹ̀ ọ̀rọ̀ yẹn ní òde kọ́bọ̀ tó ṣe sórí máa nà fọ́nà. ẹ ń gbọ́ ọ̀bọ ọmọ wíwú tọ́tọ́ tó ṣẹ́jú pápọ̀ pàpọ̀ alábòsí irú ròǹbòrò ẹ̀ nílé ẹ má fi nǹkan dọ̀bálẹ̀ fún mi irú ròǹbòrò ńgbà tó ọlọ́ǹbọ̀ ọmọ wí tó wá ṣẹ́jú pápọ̀ pàpọ̀ nǹkan kó sí ọ lójú mi. ṣé ẹ rí nǹkan tí wọ́n sún mi rèé o ó rí àwọn Yorùbá wọn sọ̀rọ̀ sí i bá a bá ní agbíyàn pé bí wọ́n ṣe jábọ̀ wọn mọ̀ wá ìjábọ̀ wọn sì ni wọ́n yọ kí wọ́n tó yọ kẹ̀kẹ́. ó tẹ̀ máa fọ́ dájú. àṣìkè wá sí wípé torí mo kúkú bọlá fún yín bí mo ṣe ń kúnlẹ̀ mo tún bá wọn wí ẹ dákun sí ẹ̀dọ̀ náà ni àwọn tí wọ́n bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n bá yín tò lọ́mọ iléèwé primary and secondary school ni ibi tẹ́mi ó ti bá yín mu yunifásitì ẹ̀ tó fẹ́ gba graduate lèmi ó ti bá yín mu ẹ dákun kí ló ṣe yín ìyá wa tẹ́lẹ̀ olúbẹ̀ tí ń fagbó ẹ mọ́ bínú ìyá wa tẹ́lẹ̀ white and black television tàyí yóò lò ó tá ń kó bá yín tá ń ràn yín lọ́jà zùmùrà ẹ dákun tá ń ràn yín lọ mọ́sálásí ibi tí wò tí kírun lẹ̀ ṣé mo ràn yín sẹ́ni ẹ wá wí tá ẹ wá wí ẹ wá kún rẹ̀rẹ̀ wá dàbí orí tí wọ́n pa kún gbogbo tá ń kó bá yín tá ń ràn yín sẹ́ ẹ wò ó sẹ́ni gbogbo ẹ pàdé ẹ̀kẹ́ yín bí ètí wọn fi sálá fún èmi ọba yín wá ń lẹ̀ ní ẹ dákun ilẹ̀ bí èmi gbọ́ tán yín bàbá mẹ́wàá ọmọ kan àbí ẹ sẹ́ni pé káàkiri kọ́ ni pé ẹ̀yin gangan bẹ́ẹ̀ bá rọ̀ mọ̀ kiri báyìí wọ́n rọ̀ fún yín bẹ́ẹ̀ ṣe báyìí wọ́n rọ̀ fún yín òsì bí tẹ́ ẹ bàjẹ́ dé kì í ṣe pé nǹkan ní bẹ́ẹ̀ ń kun yín ṣé bí dààmú ayé ní bẹ́ẹ̀ ń kun yín nígbà táwọn ọkùnrin gbogbo ẹ̀jọ́ ọkùnrin ní ìbéèrè ìbánidẹ̀ wọ́n wá da dọ̀tí inú yín tán wọ́n wá dúró tètè òsì wọ́n wá kọ́ ẹni tí ọba yín fẹ́ ẹ̀yin ìjọ òsì yàrá dára pàtẹ́rẹ́ pa ọwọ́ ìyá àbàlùjẹ́ ìyá burúkú ọmọ olè ìyá burúkú ìyá òkú bí mímì ìyá ọgbọ ọmọ gbogbo lọ kọ́mọ̀ dàbọ̀ ẹ̀sìn ìrànà bí òrùn aago kan ọ̀sán táàní yóò sì ìyá wa ẹ mọ́ tó mo bá sọ tó bá dàbí àṣìṣe mọ́ ẹ̀jẹ̀ bá yín gómi wọlé. tá ránṣẹ́ àwítọ́ni ìsìn ọlọ́run bí olóògbé sọ̀rọ̀ tá tó síbi ìjọwọ́jọ́ múlá èmi ti rò pé èèyàn ni ọ lára wọn ni nígbà mo ti rí ọ lọ́sán mo ti rò pé wọ́n ó gbádùn tó rójú rẹ tó yàtọ̀ sí tàwọn ẹlẹ́pẹ̀ bá ń padà dé sí ń pọ̀. ẹ jẹ́ àlọ́ ẹ wá wí ní sẹ́ ìyá wa sẹ́ẹ̀rì mo ti wá mọ̀ pé ti tẹ́ lákẹ́lákẹ́ tẹ́ wá sojú bí white and black television kà yóò wò ó ẹ dẹ́kun kí ló mú yín tẹ́ wá sọ̀rọ̀ ayé digidi ẹ wá ń pàtó ṣe tó wà sọ́ọ̀sì àwọn akólólò ọmọ bọ́lá fún yín o ẹ̀yin yóò sì àjà àràbùkà yóò fi mọ mímì òkú bá lọ́rùn ìyá gbọ́dọ̀ ọmọ gbé ẹkùn ẹ̀jẹ̀ tí ò ní tí ó sá ẹ wò ó yá tí n bá padà dé tí n bá bí mi bí wọ́n ti dé tó fact ọmọ yẹn dùn ó tó ká má parọ́ ó try gan ṣe mo appreciate tẹ máa wo nǹkan máa rò wípé bóyá torí máa ń bá mi sún oúnjẹ àbí máa ń bá mi fọṣọ àbí nǹkan kan òun kọ́ ni mo ṣe máa ń aláyọ̀ kó máa wá síbi ṣọmọ rísì tí mo fi láì kẹṣà ó mọ̀ rísì tí mo fi fẹ́ràn ẹ̀ gangan ni wípé nínú gbogbo àwọn ọmọ tí mo máa ń kọ́ mo notice pé ìwọ
ló máa ń kọ́kọ́ grab gbogbo nǹkan tó bá sọ fún yín. ṣùgbọ́n àwọn nǹkan míì gan tí máa fọ́ tí mo máa rò gbà kíní yóò ti lè yá àwọn ọmọ ìlú lọ́wọ́ kan ti mọ̀ bó ṣe ń ṣe ni kò máa ṣe ṣe ti ẹ̀ ń sìn because ìwé torí yẹn òun náà ló máa ń hẹ̀pẹ̀ dá ní gbogbo ìrìn tí wọ́n fẹ́ rìn láyé yẹn ṣe ti ẹ̀ mi mọ reason tó lọ́wọ́ á jẹ́ pé bí lọ́nà ń dá èsì o kò yé mi o because pẹ̀lú bóyá ṣe yìí ìgboro ló yẹ kí wọ́n wà. ibi orí dání sí làmọ́ gbé kásámọ̀ sí dáadáa ní ayé yìí sẹ́rí pé gbogbo ohun tẹ́ ń kọ́ mi ó nípa lára mi abẹ́ẹ̀rí ni ó mọ tí yàtọ̀. ní tí wọ́n ṣàbàzọ́ mọ́ ẹ má gbàgbé má ṣeré kọjá bó ṣe yẹ bó ṣe ń ṣe yẹn náà ni kò máa ṣe lọ. dúpẹ́ lọ́wọ́ yín o. ó ga jù sí ara pa ó ga jù ara ẹ. aláwọ̀ pípù yìí ń fẹ́ ra wọn wọ́n ń fẹ́ ra. ari ẹ pẹ̀lẹ́ ẹ̀yin èké ìbídùn ṣé wọn gossip tẹ́ ń ṣe òun ni ò lè jẹ́ kẹ́ ga ó dàbí pé ṣé ẹ̀yin ò ka yín lára primary assignment tó fún yín yẹn kò tí ì ka yín lára tẹ́ bá ṣe tó ẹ̀ bá mi lókè bí pa. àbòsí àwọn alábòsí. ẹ̀gbọ́n mi ẹ ṣe ọ̀rọ̀ yìí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí tẹ́ ẹ mọ̀ pé báwọn kọ́fà yìí bá kú ònú mi yóò kú ẹ̀yin àti àwọn aráàlú o àbẹ́ ẹ ṣe mú ọ̀rọ̀ ó ti ń lé jù o wọ́n láwọn la ń bébí wá bí wọ́n ní ìṣẹ̀lẹ̀ búra ayé tó fi di gbẹ̀ǹdàmí léra yín lórí. ṣé wọ́n sọ fún ọ pé àwọn láńbébé tí wọ́n wá bá mi sọ fún ẹ pọ́n gbéjà wá ni àbọ̀ná wá bá mi ṣeré mi mo sọ dìjà àwọn tó sọ̀rọ̀ fún ẹ wọn ò túṣu désàlẹ̀ kòkò fún ọ o ṣe ló mórí ọ̀rọ̀ báyìí tó sọ fún tó bọ́rọ̀ ayé ṣe rí nù wọ́n fẹ́ tẹ́lẹ̀ báyìí wọ́n mọ pàlàpàlàpà ni àwọn tó wá lóòótọ́ ṣé mo rò pé bóyá bọ́ tiẹ̀ ṣe wá wọ́n wá kí mi àbọ̀ wá béèrè ọmọ mi bọ́ ṣe ń wá kán sì máa lọ ni àmẹ́lùbọ̀ náà wá rà ọmọ ẹran náà padà ń gbẹ́jọ́ wò mí wò kò sára táwọn mẹ́tẹ̀ẹ̀ta ò fi mí dá tán ló bá bẹ̀rẹ̀ sí ní fèébú ara bú mi bí mo ṣe relé ọkọ àkọ́kọ́ tí mo padà tẹ́lẹ̀ kejì tẹ́lẹ̀ kẹta padà bẹ̀ mí tí mo tún lọ rè bímọ fún kò sí tí wọn ò kà tán ló bá bẹ̀rẹ̀ sí ní bú mi wọ́n bú mi wọ́n fi mí wé ṣe ń dé ìkan tiẹ̀ wà ń bẹ̀rẹ̀ tó sọ̀rọ̀ tàbí síbi ìjọ́wọ́jọ́ mu lá àbúrò mi ó dá mi lójú pé tí wọ́n gan bá wà ń bẹ̀ ọ́ bọ́ sọ́ọ́lì ọmọ gbárò sọ ìdomi lé mi lórí tó o bá di gbogbo aṣọ tí mo wọ̀ báyìí ló dìdàkudà mọ́ ńlá jẹ́jẹ́ mi mo sì jókòó lóòótọ́ ni mo mọ̀ pé táwọn àgùnbánirọ̀ bá lọ tán àwọn tá a jọ wà ń lù ní ó kàn àmọ́ kì í ṣe gbogbo nǹkan ni sùúrù máa yanjú n tó gbé wá bá mi kò dáa wọ́n sì ní gbàgbọ́lọ̀ wọn ò gbàgbọ́lọ̀ bẹ́ẹ̀ bá fìwọ̀ sílọ̀ mi èmi Adéníkẹ́ Àdùfẹ́ wọn ò ní gbà á àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀gbọ́n mi sùúrù ẹ̀ mọ̀ pọ̀jù àfi tí ò bá ní tó ẹnà sùúrù sọ̀rọ̀ yín o. ó dára mo ti gbọ́ bọ́ bá gbé sùúrù wá níjọ́ bèbí náà ná sùúrù sí. bíléwu sọ́rọ̀ tí ń bẹ́ nílẹ̀ kò fẹ́ yé èmi mọ́ ọ̀rọ̀ rẹ̀ ò yé mi o torí mi ò mọ̀ tó kàn nínú ọ̀rọ̀ Osafunto àti Confronting kò sì mọ́rọ̀ ọlọ́run ò sì gbé lórí bí ẹni pé nǹkan mi wà ń bẹ̀ dákun kí ni ń bẹ́ ń bẹ̀ gan láti ti ibi tó jẹ́ tiwa ó ní kò sí nǹkan láàárín òun àti Confronting dákun kí wàá ń tiẹ̀ tó fẹ́ kú lórí ọ̀rọ̀ lọ́rọ̀. ṣé bó ṣe ń sọ̀rọ̀ inú sì ń bí mi. bẹ́ẹ̀ ni Yorùbá bọ̀ wọ́n ní igi ogoro má gún mi lójú àtòkèrè báyìí láti ń wò jọ̀mọ́ bínú o tí Confronting tó bá wá fún ọ̀rẹ́ wa lóyún tó sá lọ ibo ni kó gbóyún gbà. bẹ́ẹ̀ ni wọ́n sì ní fi ọ̀rẹ́ ẹ̀ hàn mí kí sọrú èèyàn tí ó jẹ́ tójú bá wá ti ọ̀rẹ́ wa ta lójú òtì wà wá gangan báyìí là lójú tì. àmọ́ síbẹ̀síbẹ̀ sùúrù láti ò torí mi ń bọ̀ sọ́ni sí òun wọ́n rí wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi ń pàmùkúrú pẹ̀lẹ́ tí ká rọra sọ̀rọ̀ yìí kó mọ̀ de pé arẹrù ẹlẹ́rù àfàtìwà dání torí bó bá yá ní ìsìn Osafunto padà sọ fún wa pé kí ló kàn wá bẹ́ẹ̀ sábà láàfẹ́. ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n torí tó bá ti ń tọ́ka sí nínú abúlé wa yìí wọn ò mọ̀ dárúkọ wa mọ́ èmi ò lè gbà kí Confronting yìí fẹ́ ọ̀rẹ́ wa n ò lè gbà. ọ̀rọ̀ rẹ ti yé mi. ẹ jábọ̀ sọ tọrọ mi tọrọ wa. ìgbọ́ngàn fẹ́ fẹ́ Confronting yìí. ọ̀rọ̀ rẹ ti yé mi. èmi níbi tákàn mú mi wà. ẹ jọ ọ̀rọ̀ yín yìí àti ìṣòro ọ̀tí kí nìkan tí mo kàn máa tọ́ fún yín lélẹ̀ ẹ gbìyànjú láti gbà mí tọ̀ mi lè parọ́ fún yín kí mi ò fẹ́ ọmọbìnrin tá à ń sọ yìí mi ò fẹ́ ọmọbìnrin tá à ń sọ yìí rárá. ẹ jọ kí ló fẹ́ fà á nígbà tó ní ká wá kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tí màá máa pè ọmọ yẹn sí kọ̀ọ̀rọ̀ tí màá máa gbogbo ẹni tó bá ń ṣe ewé ẹ̀wọ̀n níbẹ̀rù Ọlọ́run ìyá ọjọ́ ọ̀la rẹ̀ ni wọ́n ń pèsè lára wọn.
bí àyè bá jẹ wọ́n máa jẹ àwọn ọmọ táwọn fúnra wọn bí so ẹjọ́ tó lọ tẹ̀lé ní ìfẹ́ àwọn ìṣèwé ọ̀ so ní náà mo ń pè mí pé ìwà àtọmọ yẹn ìfẹ́ra ó ń gbóúnjẹ wá fún láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó ń bá ẹ fọṣọ ẹ wà nínú ilé for over 3, 4, 5, 6 hours ó dẹ̀ ń claim pé ò fẹ́. wàhálà ń pọ̀ èèyàn ń sọ fún yín fún òun ò fẹ́ ẹ̀jẹ̀ tún ṣì ń lọ ní ṣé kò sọ nǹkan tí ò ṣe. obìnrin ni wọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ ọkùnrin ni kò lè yí ẹ. ẹ̀yin ọkùnrin àti lọ mi ò fẹ́ sọ́ọ̀rì ẹ̀ẹ́dẹ̀ ní ìlú ọmọ àgbẹ̀ ní òṣèlú mi ò fẹ́ ẹ̀dígbà ojú ìṣe àṣẹ ìtìgbà ẹjọ́ ẹ má bínú ní tó kún un lọ àpà ẹ fi bọ̀bọ̀ ìlọrùn lẹ̀ ó lóun ò fẹ́ ẹ fi lẹ̀ oníkálukú ló lórúkọ bàbá ẹ̀ náà ọ̀hún. torí tọ́mọ bá máa dáhùn àṣẹ ìsọlórúkọ orúkọ wọn lè pe ní ìbọn pè mí àbí mi kúkú jẹ́ níyì. tó bá dé kó pọ̀ sí ẹ̀kan gbogbo yín náà lè máa fara gbà. bàbá ti bá wa ní fọ́ọ̀nì. ìgbà ní tí gàmbàrí bá pa fúlàní kò lẹ́jọ́ nínú àbí ọmọ ìyá ni gbogbo yín. kí ni tiwọn ẹ ìsinmi wọn pẹ̀lẹ́ ọsọ òjì ó fọ́. ẹ gbígbùn kí ó ṣàfihàn tọ́wọ́ ojú tèmi tó dáwọn kọ́fà kó wó ojú mi kó sọ̀rọ̀ sí mi fálàfálà kó fẹ́ ìní gbólẹ̀ kẹ́jẹ̀ máa yọ ń bẹ̀ kó ṣàfihàn tọ́ tó dáwọn kọ́fà ẹlẹ́dàá mi o wọ́n jẹ́ bí ọ̀bá lẹ́yìn ní mo sọ èyí mú kíkan mo jẹ́ ní mo sọ mo lọ mú kíkan. o ti fẹ́ mú kíkan. ìyọ́. ẹ dákẹ́ wo jẹ́ ìṣó kankan fún ọ fún ọ rí àwọn kọ́fà yìí iye ìwúrọ̀ wọn kò gbá rúnrún o tá a bá rún bí lórí wọn ò ní pé tó mo ta fẹ́ ṣe báyìí èmi ò bọ̀ sọ fún àwọn ọmọ wọn wà gbogbo lọ àwa tàbí ká lọ sọ̀rọ̀ ya ayọ̀ tí ń ta kankẹ́rẹ́ àlàkànkẹ́rẹ́ tó pọ̀ àwa lọ sí bá àwọn kọ́fà yìí ní ànàmọ́ orílẹ̀-ègbò ànàmọ́ ó sì mọ̀ gba fẹ́ẹ̀tì lé wọn ẹ̀ sá lọ wo wọn kí àwọn fìyàwó rẹ̀ wọn láyéláyé kọ́fà fún òtún wá lù ìmọ̀. kò ní wá ẹ̀jì àmì kò ní pa ẹ̀. ẹ wọ kọ́ ṣe rí ibi tẹ́ wò yẹn aṣọ ẹ̀wọ̀n tẹ́ wò lọ́kọ̀ ẹ̀kọ́ ní tọ́sí wa o. àṣẹ. afẹnà kọ́fà. ẹ má gbìyànjú ẹ̀ wò ẹ má ṣe kí ni ẹ má gbìyànjú ẹ̀ wò ẹ má hesitate àbí hesitate ṣe àwọn pé láàrin ọ̀sẹ̀ méjìlá èmi fún mi kẹ́ ẹ gbìyànjú mo lọ sí ìlú Èkó mo ti la blended mo ti ní àwọn expenses kankan. ẹ wò má tẹ má sọ ìbò tó wà lẹ kó ṣe ìbò. ẹ ṣé ó bí ọ̀rọ̀ expenses tí mo sọ fún yín tí mo la kó wá sí ìlú yìí ní pé tẹ bá gbìyànjú tẹ bá ń gbọ́ ẹran ọba ní í ṣe ajá ọba ní í ṣe àyàn ilé ọba ní í ṣe o tẹ bá gbìyànjú láti lọ fọwọ́ kan àwọn kọ́pà tẹ̀ ń wò yẹn ìjọba lẹ́nu ẹni tí má lè gba ṣoṣo lójú onítàn máa rí ìjà ṣoṣo o kọ́ máa lọ di wípé a máa di ẹni tó yẹ pé àní lè fi orí lé ibùsùn tó máa họ́dà àwọn battalion barracks sọ́jà èmi kan wá bọ́ stabule. sẹ́ẹ̀dù kọ́fà tẹ́ egú èwo ló jẹ́ tó wà àkókò jù bí ọba ń egú àgbẹ̀bọ tí ọba ń kọ́fà kò lè gbẹ́bọ. adàfọ̀ ọ̀rọ̀ lẹ́bìrì o ẹ̀yin dẹ̀ fẹ́ di ọ̀rọ̀ gbọ́ òun lè má gbọ́ ṣe rí egú tí kò sọ̀rọ̀ yẹn ṣọ́ngbọ́n egú tó wọ̀ yẹn tó bá ń gbọ́ màá nà ẹ̀ láì fọwọ́ kan ẹ̀ àwọn eléégún ló ń jẹ́ bẹ́ẹ̀ o spiritually ni o àmọ́ ṣe rí gọ́ọ̀mẹ̀ntì tẹ̀ ń wò yẹn ìjọba múnimú òògùn ànàmọ́kọ́mọ́lọ́mọ́ bú sẹ́kún ìjọba dẹ̀ máa báyàn wí báyìí kẹ́ máa báyàn wí báyìí ìyẹ́ kẹ̀mẹ́ kàn lùgbọ́ bàbá kẹ̀mẹ́ kàn lùgbọ́ ẹ jọ o mi ò ní fẹ́ kí ọ yẹ mo mọ ẹ tẹ bá wà mẹ́ẹ̀kan fìrẹ́ máa yẹ bó ṣe ń bọ̀. ẹ ṣe é mọ̀ bùyọ̀já ayé ìgbà wo nìyẹn end of kọfà láwa yìí tipẹ́tipẹ́ lọ́lọ́pàá ò ti wúlò mọ́ ọlọ́pàá tó máa fi iṣẹ́ tó yẹ kó ṣe sílẹ̀ tó máa túṣẹ́ tí ò yẹ kó kàn wọ́n wá ẹ̀ gán tú mọ́tò wò wọ́n á máa gba múrí kọ̀ọ̀kan lójú títì ẹjọ́ wo ni ọlọ́pàá wo ló níyì mọ́ gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà gan wọn ní wéèsì ara mọ́ end of Nàìjíríà oríbẹ̀ ládúró sí sórí tàbí tá a dé yìí kọ́ mọ́ kú kíyàdé yìí ni ẹni tó máa kú ẹni tí ó yẹ òbí gbowó léèrè ni ọ̀nà tó wà lẹ́kọ̀ọ́ pariwo kò tiẹ̀ ní kéèsì kò ní kankan nú ṣé o pé kọ́fà ò ní jìyà yìí wọ́n fọ́rẹ́ àlórí ni o wọ́n á jẹ wọ́n á mú yàdélé bàbá wọn pápá ìkọ́ màmá wa lù ìmọ̀ kò jù bẹ́ẹ̀ lọ àmì tó ti ná ọlọ́pàá ó tẹ̀mí débàdàn ni lọ́wọ́ nǹkan tó ń ṣe fọ́ ọlọ́pàá sọ́jà gan mórí lẹ́kọ̀ọ́ ni ọ̀rẹ́ mi wo ẹ̀yin ni mo wà èmi lọ́lọ́run rẹ báyìí o tó o bá ti mi sí lọ́lọ́run rẹ o ṣọlá àwọn tó ń wo yìí àwọn ọ̀rẹ́ afẹ́ni lásán bàjẹ́ lásán ni báyìí nìkan fà tó lè pè nìyẹn ọ̀rọ̀ lẹ̀. ó tẹ̀mí tẹ̀ fẹ́ ni pé tó bá ti kọ́ ìgbà yẹn bọ̀ ìyẹn pa kẹrẹ́ tó sọ yìí kó yà wá lé ẹ á fi lé tí wọ́n lẹ̀. sórí wọ́n tiẹ̀ o lọ nìyẹn. o ti dọ́rẹ̀ rẹ̀ mọ̀ ní àti déèyàn gidi. kò ní pẹ́ fún mi. sí wàhálà kò ní pẹ́ fún mi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ẹ̀sà ṣeré tí n bá sọ wípé ọ̀rọ̀ yìí ò jẹ́ ìyàlẹ́nu fún èmi fara irọ́ ńlá ni mo pa ọ́ because bí àwọn èèyàn ṣe ń rí ọ̀rọ̀ èmi àti ọmọ yìí ó ń ṣe àmì fúnra mi lẹ́nu pé ṣé ó ti ń jọ pé mi àti ẹ̀ ń fẹ́ ra ni mi ò fẹ́ ọmọ tá à ń sọ yìí ọmọ tó fojú sẹ́pọ̀ ẹ̀ gidi ni
nǹkan tó jẹ́ kí mi fẹ́ràn ẹ̀ nìyẹn gbogbo nǹkan tí bá ń kọ́ ọ báyìí kò kí n pẹ́ tó ń fi mọ̀ lóòótọ́ ló máa ń bá mi fọṣọ gbà mí wá bá mi ṣe oúnjẹ èmi ò dẹ̀ sọ pé dandan kó ṣe fúnra rẹ̀ ló máa ń wílé ní ṣe so mi ò fẹ́ sàlẹ́jọ́ tó lọ́ náà mi ò fẹ́ rárá o èmi nìfẹ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́pà ọmọ tá à ń wí Osafunto yìí òun lójú tá à ń wò nílùú wa yìí ọmọ tá à ń wí yìí òun ló máa ń nawọ́ sóòṣà lọ́dọọdún tí nǹkan kan ò gbọ́dọ̀ ṣe tó bá wá jẹ́ pé ìkan bá ti wà láàárín ẹ̀yin méjèèjì jẹ́ ká gbọ́ ṣùgbọ́n tí nǹkan kan ò bá tì sí láàárín ẹ̀yin méjèèjì kó jẹ́ ká mọ̀ torí pé kókókó báyìí òun làwọn fàdí sí o tá a bá rí pé nǹkan bá ti wà láàárín kò tètè jẹ́ ká mọ̀ torí ó ní ohun tá a máa ṣe sí o. mi ò lè parọ́ fún yín mà dáàdì mi ò lè parọ́ fún yín ọlọ́run wà láàárín wa orí mi ìfẹ́ ọmọ yìí ẹ lè bí ohun fúnra rẹ̀ náà kò kì í ṣọmọdé. a ti gbọ́ ohun tó sọ pé nǹkan kan ò sí láàárín yín má jẹ́ kí nǹkan kan kó wà láàárín yín o gbogbo ẹrù lóyìí orí ọmọ tá à ń sọ yìí ló wà o sì ní forí gbẹ́rù burúkú o. àṣẹ. ó wá sí òru ìlú nílẹ̀ yìí ni o ò ní forí kòkó kúkú àṣẹ o. ọ̀rọ̀ mi ò jù bá lọ ẹ ṣe bẹ́ẹ̀ lọ máa fi ṣe dẹ́ṣẹ́ gbọ́mọ. lóòótọ́ ni ẹ̀kọ́ dá ẹ̀kọ́ ṣe pàtàkì ṣe bẹ́ẹ̀ rí mi náà báyìí ìgbà tí mo kẹ́kọ̀ọ́ òun lèmi náà gba ìwé ẹ̀rí ni mo débi tí mo dé yìí ẹ má get me wrong o ẹ má ṣì mí gbọ́ rárá mi ò sọ wípé iṣẹ́ tẹ̀ ń ṣe ò dáa o gbogbo wa la mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ òun ni iṣẹ́ ilé wa mi ò ní kẹ́ má ṣiṣẹ́ o nǹkan tí mo kàn fẹ́ gbìyànjú àti sọ fún yín kó yé yín ni wípé ó dáa kéèyàn ní ẹ̀kọ́ ẹ̀yin náà máa wo ìwé ẹ̀rí tó wà lọ́wọ́ mi kò síbi tí mi ò ti lè fi ṣiṣẹ́ gbogbo ibi ni mo ti lè fi ṣiṣẹ́ kódà tó bá rí mi báyìí wọ́n máa tẹ́wọ́ gbà mí ẹ wá sọ fún mi tó bá jẹ́ pé ẹ̀yin náà kẹ́kọ̀ọ́ pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ tó tún wà lọ́wọ́ yín ṣé mo pé kò síbi tẹ́ máa dé tí wọ́n ti ní tẹ́wọ́ gbà yín. ìwọ mo gbọ́ pé wọ́n ń fẹ́ kan nínú àwọn agùnbánirọ̀ wa. agùnbánirọ̀ èmi irọ́ o. ó dáa tó bá jẹ́ wípé o ò fẹ́ kankan nínú àwọn agùnbánirọ̀ wa má fẹ́ wọn o torí pé ibi téèyàn bá ń lò èèyàn máa ń kanjú mọ́ kéèyàn má bàa ṣìnà ẹ̀kọ́ ṣe kí ni ó ṣe pàtàkì ó ṣe kí ni ó ṣe pàtàkì. ǹjẹ́ ẹ rí ẹ̀kọ́ kọ́ nínú gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀. bẹ́ẹ̀ ni. ó ṣe ní tó tó ọ̀nà tó yọ̀ yọ̀. ṣé mo ẹ̀ṣẹ̀ sọ fún ẹ pé nẹ́tíwọ̀kì bíbá yóò dáa tó bá ní important things láti ṣe wàá lọ sókè báyìí ibẹ̀ ni nẹ́tíwọ̀kì báyìí tó bá ti rí mi pé mo ti lọ sọ́nà báyìí mo lọ browse ibẹ̀ nìkan ni nẹ́tíwọ̀kì wà ní ibẹ̀. so àyín tẹ̀lé mi náà pé bí nàìjíríà ṣe wọ́ọ̀kì tó yín sí mo ní láti move ahead kí ló ti pé máa chat máa ṣe anything bí nàìjíríà ṣe rí. o ní choice. oh my god. ní nǹkan tó bá fẹ́ ṣe tó bá wà important. mo wà báyìí ṣó ti yá ni. ẹ gbé ó ti ń lọ ni. tẹ́ ẹ bá lọ lásán tẹ́ ẹ bá lọ òkà búkú ni màá na ogbó ibẹ̀ sí wa tẹ́ ẹ máa gùn tọ̀tọ̀ kẹ́ ẹ tó jáde láyé ìkànṣe yín ẹ̀bọ́ ṣe rí ẹ̀bọ́ yẹn lánàá gbàǹkàrà tó ti yá ẹ wo bí ta ló jẹ́ Kọ̀fání yìí ní gbogbo ibẹ̀ sí wa yìí Kọ̀fání yìí. hold on is it copper ṣé copper ló ń sọ ní àbí èwo ló ń pè ní copper ló ń pè báyìí. ẹ wo bí ẹ àárẹ̀ ìjọba ara yín Kọ̀fání yìí ó lè mí wá. o Kọ̀fání yìí Kọ̀fání yìí ṣé kò sí. ẹ o ṣí kó yẹ yorùbá sì tí o kọ fújì mọ jẹ kó rí ẹ pé àbọ̀ nǹkan lọ́wọ́ àṣẹ olùgbọ̀n sàṣàrà òsì bí ẹ̀tọ́ fi ṣe búrọ̀ sí aláàgọ́ yìí jẹ́ ìsàlẹ̀ ìfún fáìn bọ̀ inú wọn ó yẹ kó rí tí ó lè pè sọ fún Kọ̀fání yàbí Kọ̀fání gbọ́dọ̀ fàtẹ́ríkẹ́ ẹ̀ pé jẹ́ ìsàlẹ̀ ìfún ọ ó gbọ́ ìyàwó lọ́wọ́ rẹ̀ ni. iye Osafunto bẹ́ẹ̀ ni Osafunto tọrọ tèmi ní kọ́ṣó ló wá gbà ìwà ló fẹ́ gbà. kò wá rí kankan tí ó tiẹ̀ wá fẹ́ nù rándanrandan ó ní o lásán yóò gbé yìí o wọ́n lẹ̀ wá sí rúùlù ìwọ gba fìlà àwọn eléyìí sí ẹ̀rọ òun òrìṣòkòtò wọ̀ wọ́n eléyìí wo sukù lẹ́sẹ̀ rẹ̀ sákun ṣé kọ́fà lọ́wọ́ sí àbọ̀ wá sasẹ́wó. owó ti dáadáa ẹ ò rí tó kọ́fà eléyìí ṣe ọwọ́ àrò bí sóyè ṣe fi jẹ síjà. ara kọ́fà náà nìkan. eléyìí ló jẹ́ kọ́fà etí àjẹnu rẹ̀ bẹ́ẹ̀ ló. ó sì tẹ̀ jáde ẹ̀kọ́ tó kọ pariwo ẹ̀ lọ sí ó kọjá ìsìnkú ọdún mi lásán. kọ́fọ́ kọ̀m̀tẹ́ ìlú
sófin ni ò sẹ́sẹ̀ ìlú tí ò sẹ́sẹ̀ ni ò sófin àti ni wọ́n wá ṣẹ̀yìn ẹ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ baálẹ̀ kẹ́ lọ fẹjọ́ wọn sùn. bẹ́ẹ̀ni sàn ọ̀pọ̀ kan yà òsì àti omi ẹkún torí yín dàrú ẹ wò ẹ jẹ́ ara yín lé sí orí yìí ti burú wọn tóbi yín o sórí wọn kó o pa ogun ẹ̀kọ́ tó dàbí ẹ̀kọ́ tí ń jọ lójú sọ̀rọ̀ ọ̀lẹ̀ tí wọ́n fi túkọ̀ wọ́n lé ìtẹ́ ìbànújẹ́ lọ́ba lọ. wọ́n pẹ́ ìwọ tó rò wó raṣọ tó ọjà ń sòkòtò ẹsẹ̀ kí ìpín kọ́kọ́ lọ́kọ́ lè bá àyè yín wọ́run eléyìí. orí bí ẹran tí ń gbájú ọ̀sán ní òòrùn èjìká wèrè kò ní nǹkan kan sórí àwọn fífọ ọsọ wẹsẹ sòkòtò wèrè ṣe funfun kí ẹ wá jẹ ìtọ́jú yín dáadáa àti wá oníṣùkúlẹ̀sì olórí àwọn aṣẹ́wó ilẹ̀ yìí ẹgbẹ́rún sọ wà lùwà ní ẹ fẹ́ sọ fún kọfà lẹ́yìn nígbà tó bá padà dé tó bá tún bíyà rẹ̀ dá tó bá bíyà yín dá tó bá kẹ́nìkan ẹjọ́ rí yín ó pẹ́ lẹ́nu gbẹ̀ tí bá fún wọn gbanu àtọkùnrin yóò jáde lẹ́nu rẹ̀ ni sórí tó bá bí yín dá kí n kórè dọ́dọ̀ rẹ̀ mọ́ kọjá mi tó bá dọ̀ wá ní. environmental tó bá dọ̀ wá ní. tọ́mọ kọjá kiri yóò ní ìṣẹ́ láyé ẹ̀ tó ṣe kọ́fọ́ dànù ẹ má bínú o ṣé eré ìtí àárín wọn ó ti yàwé láti bí ogún ọdún sẹ́yìn ó yẹ ṣe ń rọ̀ wá díẹ̀ díẹ̀ ṣẹ́ni ẹ má dára lóhùn bá a ṣe rí nínú ìlú wa inú wa ń dùn ẹ má dára lóhùn eléyìí ibú ni wọn o. ẹ má bá ṣe ẹ má bínú. ẹ ṣeun ti ẹ má bínú sẹ́yìn. ẹ̀yin nílà káyé ti. òyìnbó òyìnbó náà bí wọn. ó dàbọ̀ ó dàbọ̀. ẹ má jẹ́ kí àfọ̀rọ̀lẹ́sọ̀ torí akínkùn lóye níyì tí ò bá sí nǹkan láàrin wọn àti Ọ̀ṣunfúntọ̀ ọwọ́ lè kọ́ ha yín sọ́ọ̀tì yóò ní máa kàn wá náà. bọ̀ ní ìtàn sọ̀rọ̀ báyìí sórí ọmọ Ọ̀ṣun àti Ọ̀ṣun kò fún tọ́ mi mọ orúkọ tó fẹ́ pè gẹ́yìn náà kò tí nǹkan tó ṣẹlẹ̀ tó bá pè níyì wọn lòun kò fẹ́ bá sọ̀rọ̀ níyì yóò lè gbọ́ sí ẹlẹ́nu then kí ló wá ní ká máa pè fún ṣé ká fún níbi tì ní. excuse ṣe rí gbogbo yìí tẹ̀ ṣe ń sọ yẹn ń guess with the look of things níyì àti Ọ̀ṣunfúntọ̀ àbí kí ló pé whatever wọ́n fẹ́ra wọn yes nǹkan tó kàn ń dùn mí òun ni pé èèyàn kan níyì nìkan ló ṣe nǹkan gbogbo wa ni wọ́n wá embarrass ẹ wo irú embarrassment àwọn tí ìyẹn tó ń rùn yẹn ó pé yẹn embarrass wa ẹ wo mi ò ní anything láti sọ o nǹkan tí mo máa sọ ni pé ẹ lọ bára yín sọ̀rọ̀ gàgà yín ọkùnrin ẹ lọ bára yín sọ̀rọ̀ o ṣé ti gbọ́. sorry o olóorun ìgbà tó wà bí ilé ẹ̀kọ́ ó lè sọ̀rọ̀ o òun sá sẹ́yìn ó ti wá délé ẹ̀sìn oní ẹ̀yin ọkùnrin lọ́ọ́ bá sọ̀rọ̀ o. ẹ wo ẹni sùúrù ẹ má wọrí ẹ jẹ́ kó dé má bà ẹ ṣàmọ̀pọ̀ rẹ̀ mo ṣọ̀kù máa jẹun ọ̀pọ̀ gbogbo harassment ti pọ̀ jù àmì ò dẹ̀ lè bí ẹ̀ jù má bà sọ̀rọ̀. ọ̀rẹ́ ẹ ni bó o lè fèsì ẹ̀ ń sìgbà tó wà níbí. ẹ wo ẹ̀yin guys ẹ jẹ́ ká máa lọ ẹ má yẹ pé anybody lè wà. ẹ ṣàbàrà yín sọ̀rọ̀ gbogbo eléyìí ti ṣe ṣé nípa tí agùnbánirọ̀ àwọn ọmọ nǹkan kan pa rẹ̀ bí ṣe máa ń dágbére fún yín pé òun lọ ọ̀dọ̀ agùnbánirọ̀ bẹ́ẹ̀ náà ni ṣe ń sọ fáwọn náà pé òun lọ sí ọ̀dọ̀ agùnbánirọ̀ àjọ lọ́hùn kò sí táwọn lọ sí lọ́dọ̀ agùnbánirọ̀ àwọn sì ti bí dèrè pé ṣé ìwé ló ń lọ kọ́ lọ́dọ̀ agùnbánirọ̀ ni àbí ó ní nǹkan míì tí ó ń lọ sí ibẹ̀ ìgbà tó sì ti jẹ́wọ́ fún wa. ẹ ò dáre mú yẹn àwọn ní kẹ́ ẹ bí torí wọ́n jọ ń pa wọ́n jọ ń kún àwọn èmi láti ilẹ̀ fẹ̀kẹ̀tẹ́lẹ̀ wọn ò fọwọ́ sí ọ̀rọ̀ òun àti ọ̀rọ̀ àwọn kọ́fà ṣùgbọ́n ìwọ ẹ̀yìn ẹ̀ ló wà bíi pé ẹ wo kò fi inú hàn wá o àwa ò mọ kankan pa. ẹ dúró náà ẹ dákun ẹbí ẹ farabalẹ̀ bí wọ́n ní iye kan alábàáwọn ojú mẹ́ta lọ síbẹ̀ ṣe tún jẹ́ orin tẹ́ ẹjọ́ jákẹ́gbé ara yín ẹ̀ finú hàn ara yín obìnrin sóbìnrin ọ̀rọ̀ yín ti yé mi àmọ́ láti ṣe èmi ni ó mà ti ṣe ara ẹ̀ bíbẹ́ yìí ò lè bá sọ̀rọ̀ àbí ẹ sì lè bá sọ́kò gbọ́ nígbà tó ń tún ṣe ní ìsìn ọtún ń fi àtàǹpà àpò ọ́ fi ń júwe ẹnìkejì yín ẹ ọ̀rẹ́ mẹ́ta náà tẹ́lẹ̀ sọ̀rọ̀ ó ṣe àmọ́ ẹ mọ́ ṣe ìyọnu bíbẹ́ mi mo bímọ mi wọ́n mọ̀ tí ń ṣe. n ti bínú kò rí bẹ́ẹ̀ ẹ wo kẹ́ lè mọ̀ wípé àwọn ọmọ kankan ń parẹ́ ó yẹ ká jọ lọ síbì kan ni àbí ṣé bóun la wá fún àwọn ọmọ kan pẹ́ àmọ́ ibi tẹ́ ẹjọ́ ń lọ ẹjọ́ sọ ni pé ẹjọ́ ń lọ talágùnbánirọ̀ wọn kọ́fà ẹ̀yin ò mọ̀ fine that is very very good. In fact ẹnu ẹ̀ ní la ti ń bọ̀ sí àrípò sí ní ìlànà ìkàlẹ̀ wẹ̀ ní joint tó ti máa ń ṣe fàájì wo páìpá yẹn sí ìgboro ti dàrú lórí ọ̀rọ̀ ẹ̀ yes ìgboro ti dàrú lórí ọ̀rọ̀ ẹ̀ torí ọmọ òòṣà bí òṣì kan Fúntọ́ tẹjọ́ ń tẹ̀lé ra yín kiri
it is high time you let this girl, okay? Just let her be. Yes. As in me, you understand? Wọ́n sọ káàkiri wípé táwọn kọ́ bàbá ti wá síbí báyìí wọ́n máa ń fún ọmọ lóyún wọ́n máa sá lọ ọmọ àlè pọ̀ káàkiri ìlú àwọn kọ́ bàtọ̀ lóyún wọn gbóyún. Kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú yẹn? Kí wàá nìyẹn fi kan èmi? Tí kọ́pà ò bá gbóyún, kí nìyẹn fi kan èmi? No be our Fulani be this wallahi. Our Fulani before we left home say, "Mo go find Niyi, Mo we beat am." Make you know say the thing wey I dey do I no good wallahi. Beat am báwo? Kí ló ṣe fún yín tẹ́ fi fẹ́ beat am? Kò yé mi o. O máa ń fọ́ ní gan. Wẹ́wẹ́wẹ́ bọ́rọ̀ ṣe yé wọ̀ sí nìyẹn náà mi tẹ̀rí wọ̀. Ṣé wàá rẹ̀yìn tẹ́ gbọ́ nǹkan tí mo sọ dáadáa. Ẹ jọ ọmọ ọwọ́ lèmi ni tẹ́ sọ pé plan yìí ni pé kẹ́ wá lù mí as in how? Me you understand o? Ẹ kà ṣe sùúrù. Ló ti yẹ yín sẹ́ ẹ kà ṣe sùúrù. But ní ìwọ náà wò náà. Harassment ti pọ̀ jù nínú ìlú. Tábàrin sí ibà wọ́n máa ní pé àwọn kọ́pà tí wọ́n ń kọ́ ara ẹ̀dá it's bad. Ẹ gbọ́ mi dára. Nǹkan tí ò yẹ yín lélẹ̀. Ṣẹ́dẹ̀ mi tẹ̀ ń wò yìí. Èmi ti sọ fún yín láti ilẹ̀. Tó bá wù yín láti gbà mí gbọ́ ẹ gbà mí gbọ́ tábàdé gbà mí gbọ́ ẹ̀yin lẹ́mọ̀. Mo ní mi ò fẹ́ ọmọ tá à ń sọ yìí sẹ́ẹ̀. Mi ò fọ́ ọmọ tá à ń sọ yìí náà. Even baálẹ̀ fúnra rárá wọn. Wọ́n mọ̀ sí nǹkan tí mo sọ. Àwọn fúnra wọn ti pè mí. Mo ti ṣàlàyé ara mi fún wọn. Baálẹ̀ jẹ́ kí n mọ̀ pé tí n bá ti mọ̀ pé mi ò fẹ́ kí n máa gán sọ̀hún tèmi àwọn wà lẹ́yìn mi. So kí wàá ní títí yín? Èmi ò fẹ́ o, mi ò fẹ́ mo dẹ̀ ti sọ fún yín o, òun nìyẹn o. Now kí ló wọ́n fẹ́ rí ẹ pẹ̀lú ọmọ ìmọ̀ ni wọ́n sọ. Àwọn náà dẹ̀ fẹ́ rí ẹ pẹ̀lú ẹ̀ mọ́ disengage from her. Mo ti gbọ́ yín, ọ̀rọ̀ yín yé mi. Now guys kí ló fẹ́ ṣe sí gbogbo harassment àwọn people yìí fún wa báyìí sí? Nǹkan tó bá wọn yìí kẹ́ ṣe sí ìwọ ló máa mọ̀ wípé ìwọ ò bá ọmọ kankan ní àjọṣepọ̀ ìwọ ò déètì ọmọ kankan tó bá harass ẹ sọ fún ọ pé wrong allegation náà fún ẹ so that's it. Ẹ wo ní ìráyè gbogbo ẹjọ́ yìí o mo dẹ̀ pọ́n ilé gan kí ni mo dúró ṣe gan àfààní. Ṣé òun tó máa ṣe níyì? Níyì! Òtítọ́ àtàlẹ́ padà náà bọ̀bọ̀ yìí. Níyì kí ló dé tó fi yán lẹ̀lé tó ń da ọkà láàmú kiri ọmọ olóòórùn yẹn ọmọ tó ní body odor ọmọ yẹn lásán tó bá débí báyìí mo máa ń fọwọ́ bomú ni mo ń fojú sọ mo ń fi gbogbo ara sọ fún ẹ ó rí gbogbo pákéjì yìí ni ó ga ọ láti ìgbà tí mo ti débí báyìí kò tí ì sí anybody tó fọwọ́ kàn mí mo tẹ̀ ní pé ìwọ ló máa. I'm sorry má bínú kan tó ń fẹ́ sọ tí bá sọ pé mi understand ẹ wàá rúkú bí amúkan jábọ́ lásán yìí kò yé mi kan tó ń sọ gbogbo packaging kan tó ti package kìíní kan mo fi yán sílẹ̀ nílé mo wá ń dọ̀kà láàmú ń tà kò yé mi kan tó ń try láti sọ mi mọ àbí ìwọ mọ nǹkan tó ń sọ. Actually mo understand nǹkan tó ṣẹlẹ̀ ni pé àjọ ọmọ èmi àti ẹ̀ àtijọ́ sọ ó lóun láìkè wọ́n ní bọ̀ tó wọn mọ̀ bóun ṣe lè wá bá ẹ kóun express the feelings òun sí ẹ that's just the reason why tó ní kí n tẹ̀lé òun kóun ráyè lè wá sọ feelings òun fún ẹ at least as a mature guy you need to understand her. jọ má bínú ní ẹ̀rọ àtàwà yìí mo ní kò sí ń wá bá ọkùnrin ìwọ náà dẹ́ kò tẹ̀lé àbí set up ní nǹkan tẹ́ ń ṣe. kì í ṣe set up ẹ̀rù kan ń bà ní pé kò mọ nǹkan tó máa bá ní ẹnu ẹ̀ that's why tó fi sọ fún mi pé ká jọ wá in order for you not to embarrass her. jọ má bínú ṣé tó bá ní nǹkan kan lọ́kàn láti bá ọkùnrin sọ àbí o like èèyàn kan àbí nǹkan kan so o mọ bó ṣe lè ṣe tí ẹni yẹn máa fi understand ẹ àfi kó ẹ̀ṣẹ̀ lọ gbé ọ̀kan lẹ́yìn so well I'm sorry mi ò lè ṣe so ti yẹn ṣe nǹkan tẹ̀sán ti yé mi but mo appreciate nǹkan tó ṣe o mo really appreciate it because ó ká tó rírun nǹkan bẹ́ẹ̀ yẹn kò wọ́pọ̀ tó yẹn ṣe kò wọ́pọ̀ ká rírun obìnrin bíi tiẹ̀ ṣùgbọ́n jọ̀ọ́ má bínú kò sí àyè fún mi láti ṣe because nǹkan ní kí n wá ṣe níbi ó pọ̀ tí mi dẹ̀ tí ra ayé ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò jẹ́ kí n lè focus lórí nǹkan tí mo torí ẹ̀ wá mo appreciate o but má bínú kò kàn sáyè fún mi. èwo la kọ náà gan kí ló dé ó ga o èmi gan ni mo kọjá àyè mi. ó ti dábọ̀ má bínú. Osafunto kọ́ lélẹ́yìn ni. Ewé tí a gbé. Bẹ́ẹ̀ka ni wo èmi ò lè fọwọ́ kan ṣé fẹ́ fọwọ́ kan ni ó fẹ́ gbé.
ẹ wo ẹ ṣe mọ́tò sí báyìí ẹ jẹ́ lórí àwọn Osafunto ká lọ pa àwọn òbí rẹ̀ wá. fílẹ̀kì ẹ ti pọ̀ jù ẹ jẹ́ ìfilẹ̀ ẹ jẹ́ ìpàrọ̀ bí o ṣe bí ìgbà táwọn sọ fún pé ẹ̀ lámẹ́bẹ́ fẹ́ fẹ́ o ó ní òun gbùm òun ò dúró sí ìlérè ọlọ́run ṣògo lòun lọ kọ́fánì yìí ló pa o. bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ jàre kó pẹ́ ló ṣì lọ. ṣọ́ṣọ́jú ẹ̀ ní kọ́fánì yìí ló pa. kọ́fánì yìí ló pa. ẹ jẹ́ àlọ́ jẹ́ àlọ́ kọ́fánì yìí. kọ́fánì yìí. ẹ jẹ́ wá gbé ohun tó pa. òun ò ní gbọ́rọ̀ bọ̀. Kí ló ṣe ọ́? Kí ló ṣe ọ́? Kí ló ṣe ọ́? Osafunto ti kú. Mo sọ. Mo tẹ́tọ̀. Ìlẹ̀kẹ̀ má jalè má jà ó di ebi kan báyìí ni ó padà jà sí àfìgbà tí kọ́mpánì yìí pa Osafunto. Ọlọ́run ọmọ wí tó. Ọmọ sì wí ọmọ wí ọ. Ọlọ́wọ́ kọ́mpánì yìí. Ibo níbẹ̀ jẹ́ ọlọ́mọ níbẹ̀. Ibo níbẹ̀. Bálẹ̀ ọkọ ṣé bó lóò mọ nǹkan kan nípa ọmọbìnrin kó bá lè lé. bẹ́ẹ̀ ló kọ́ kẹ́kẹ́ sọ́hún o fi bá bá lò tán o tún wọn tún pa owó mọ̀kú rẹ̀ o lọ sọ sígbó ṣé wọ́n gbàdúrà pé tó o bá kú kájájọ́ kú rẹ̀ kó tó kú rẹ̀ sábàsábà. èmi ò mọ nǹkan kan pa nǹkan tẹ sọ pé mi ò ó ti yé mi kó kẹ́ni o lè mọ̀ balẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹni bá tó àyàn dandan ni pípa ni ó pa kò sí ń dáṣe ẹ jájọ́ rẹ̀ bó ti tó àti bó ti yẹ. bẹ́ẹ̀ tó gbẹ́dọ̀ oṣù fóun kí ló ń wí. kọ́pá níyì ó lọ yà mí lẹ́nu fún ọ ìyá yín kọ́ ló wá níjọ́ òní tó ń sọ pé ìwọ ẹ̀wọ́ rẹ̀ rèé funfun nẹ́nẹ́ o tí mo sì ń fọwọ́ sọ̀yà pé gbogbo òdu àwà lẹ́yìn rẹ̀ àti jẹ́rìí rẹ̀ eléyìí tó ń ṣe yókù díẹ̀ káàtó. apálẹ̀ èmi kọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó pa mí ẹ ṣàì má pa mí òye. tí yóò bá gbé gbogbo ẹnu ẹ sọ̀hún tí bá mú ẹ̀kúndé ọwọ́ mi tí wọ́n fi gbá ẹ lójú gbogbo ẹnu àwọ̀ sẹ́yìn ó pátá ní ẹ wá mọ ohun tó dùn mí o ṣe bí bíbá lọmọkùnrin yìí wà tá a béèrè kíní lọ́wọ́ ẹ pé ṣé kí ló wà láàrin ìwà tọmọ yìí ó ní kò sí kankan láàrin òun ó wá jí ọmọ ọlọ́mọ tán ó gbọ́ ọmọ ọlọ́mọ ní gbogbogbò tán ó wá mú ọmọ wá pa ó wá lọ jòkó ẹ̀sùn títì olóòwò ọkọ ló pa tẹ́bìlẹ̀ kíríkírí kan lọ́wọ́ ẹ̀ ọmọ yẹn ó wá sọ́dọ̀ ẹ̀ lánàá bí kò wá sọ́dọ̀ ẹ̀ lánàá lálẹ́. ìwọ lálẹ́ àná sínú kọ́ńpáàdì èmi ò dẹ̀ sílé kò pé mi nílé ó wá sí bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n èmi kọ́ kò bá mi ó wá ọ̀rìn nínú kọ́ńpáàdì lóòótọ́ èmi kọ́. ọmọkùnrin yìí ń parọ́ o ọmọkùnrin yìí máa ń parọ́ ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run wo má wọrí. ó wá nu ilé rẹ̀ lálẹ́ àná ọmọ sì wàá kú mọ́jú ọwọ́ àbòkù rẹ̀ ń gbangba baálé òun ló pa á ẹ dájọ́ rẹ̀ kó lọ pàdánù. àfi kó Osafunto jáde kó wá jẹ́wọ́ kó wá gbà mí òun nìkan ló lè jẹ́rìí mi pé mi kọ́ ni mo pa òun o. ẹ̀yin olóyè pẹ̀lẹ́ là fi pàmùkùrù pẹ̀lẹ́ o ìjọba ló ní kí àwọn eléyìí wá sí ìrúùlú ní ààyè bá a báyìí lè gbégbèsè kan lẹ́yìn ìjọba ó ṣeé ṣe kó di wàhálà o ṣùgbọ́n kò sígbà tí ò ní jíyà tó ṣe torí bẹ́ẹ̀ èèyàn bá pààyàn ó ti dandan ká pòńtọ̀ ṣùgbọ́n ẹjẹ́ á fi pẹ̀lẹ́ ká fi pàmùkùrù pẹ̀lẹ́ ọ̀rọ̀ mi wá rèé ẹjẹ́ á fi sí pamọ́ ná ká fi ṣe àwọn ìwádìí tó yẹ ká ṣe lórí rẹ̀ ká sì ránṣẹ́ sí àwọn ìjọba tí wọ́n ní kó wáyé wípé nǹkan báyìí ló ṣe nínú ìlú o ká tó mọ orú ìdájọ́ tá a dà. ẹ kú ọgbọ́n tó bá ṣe pé yẹn mo fara mọ́ tó bá jẹ́ pé ìwọ́wọ́ ẹ ló bá. àwọn ọmọ ìdá ẹ wá mú lọ yàrá sàlẹ̀. tó bá lọ jẹ́ pé ìwọ. ẹ wá mú lọ yàrá sàlẹ̀. ẹni tó bá pààyàn pípa lápá. ọ̀ya mú yàrá sàlẹ̀ bí o pààyàn kò gbọ́dọ̀ ọ̀rọ̀ wọn ẹ mú lọ bí o yà. mú kàtìkàtì rẹ̀ yà sọ́hun. yàrá sàlẹ̀ ní kẹ́ẹ̀ fi síbi tí o ti ní rọrùn. ó sọ dúgbò ojú òròǹgbò. lọ́wọ́ tó jẹ́ pé jọ́ta pé tó bá ní bó ṣe ń ṣojú wípé. ẹ kúrò ní sóńkọ́ lọ́kẹ́yìn ẹ pé ìwọ ọmọ báyìí níbo lọ́pọ̀pọ̀ wá bàjẹ́ báyìí bàbá wí fọmọ ẹni agbọ́ orí ọ̀kẹ́rẹ́ kókó láwo wọ́n sì láago fún láago lógún àsán àkọ́fà náà wọ́n bá sùn pa èmi mọ̀ sọ pé àkọ́fà ni ọ̀pá níjọ́ mo ní ẹjẹ́ àlọ́ lù wọ́n ebi wọn bá jẹ́ ọ̀rẹ́ bóyá mi ìrọ̀bọ̀ wà yìí nìsín òní ọ̀rẹ́ mi ló kú ọ̀sán tán àbúkọ̀rọ̀ ti kékeré bẹ̀rẹ̀ opó yìí ẹ́. torí ẹ mẹ́ẹ̀ ká ṣàṣìṣe ṣẹ́gbọ́n ṣẹ́ mọ̀ pé ohun èèyàn ló wọ́n lọ
lọ́jọ́ kìíní àná tẹ́lẹ̀ fẹ́ ṣígun tẹ́lẹ̀ fẹ́ la bá wọn mo fún yín ní àbáwọn yín pé kẹ́ má gbìyànjú láti ṣerú ẹ̀ tó yẹ kẹ́ bá gbìyànjú láti ṣerú ẹ̀ ẹ ti commit adultery bí ẹ má lè ti commit adultery dandan ni kó commit suicide ṣàgbọ́n àìmọ́ àwọn commit suicide nìyẹn ṣàwọn kóhun ló kó wa yọ báyìí tó yẹ wọ́n ti máa gbìyànjú pé kọ́ máa ṣàkákàkiri torí ṣe kọ́ ṣe kí ni kọ́ lóòpù wa. àbá irọ́ ni èsù lọ́gbẹ́nu rẹ sọ̀rọ̀ lọ́rọ̀ rẹ fi dàbí àṣẹ. àdàfọ ẹ àbúrú kò ní ṣe é fà wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ bá gbà tí mo rí èèyàn tẹ́ jẹ́ àti mo rí èèyàn tẹ́ jẹ́ àti mo rí wọn dáadáa báyìí bá ń gbà bí báyìí àwọn àmàgbà náà gbó kí ló kàn tiẹ̀ pẹ̀lú gbogbo tó sọ yìí ṣé fákun tó ti wá lọ lẹ́sẹ̀ báyìí fákun tó ti wá lọ báyìí báyìí sí mo ṣe máa ń ṣòpó ìyàwó yìí. torí ọkùnrin ìsìnkú ibi kì í wọlé rẹ sórí bó ṣe kú ní ìsìn ó kú fáwọn ìyá tiẹ̀ tó bá ń gbọ́ sọ́ọ̀tì wá ìyá àtàwọn ìlú sọ́ọ̀tì ìwọ ọsùn ní ìsìn tó nílẹ̀ Yorùbá tíyàwó èèyàn tí Yorùbá sì ń fẹ́ tó bá kú ọ̀rẹ́ mi ọ wà bọ́ tàbá yìí kẹ́ni rẹ̀ ó gbèrú báyìí ọ gbọ́dọ̀ wọnú kankan lálẹ́ yìí o làgó rẹ gbọ́dọ̀ wọnú pàpàpà lálẹ́ yìí wọ́n tún lọ́wọ́ táwọn ẹ̀ gbogbo ọkọ̀ obìnrin àwa ló máa ká wọn mọ́lé àgbọn pa ni o àwa náà mọ̀ gbọ́n wọn pa ni bá a bá ti gbọ́n pa táwọn náà bá ti ń kú àti fìtìfìtì má sọ nǹkan ọ̀nà lọ́tẹ̀ yìí mọ́ sí àwọn. mo lágbé lé mo ṣe wà. ẹnu àjọyọ̀ ni wọ́n bá kọ̀ tọ̀ lọ nídìí ọ̀dọ́ kù àjọyọ̀ bẹ́ẹ̀ dédé. Elédùmarè kí ni mo ṣe ojú kẹpà ojú kẹrẹ ta ni mo fẹ́ ro tèmi fún o ta ló rìn mí wọ̀ o. Mi ò ti tó ẹ mọ̀ bàrà jẹ́ jù ẹni bá ní òdùn yìí kó náà mú tiẹ̀ ta kó lù ú pa ẹ̀gbọ́n mi ẹ mọ̀ dá ìsàn síra yín lára ẹ mọ̀ bàrà jẹ́ ẹ ló ti tó kì í mọ́ ẹ dákúta ni mo tún fẹ́ fi ṣìkejì ara. Ìyá mi ẹ dáhùn ilé kejì béèrè kan lọ́wọ́ mi níjọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ó ṣẹlẹ̀ ibo gan ni Osafunto sọ fún yín pé òun lọ àbí kò síbi méjì tó dágbére fún mi jọ̀dọ̀ ọkọ̀ fà lọ. Osafunto ìyá mi níbo ló dà ìyá mi mo fẹ́ tó dọ́dọ̀ ọ̀pá níyì mi. Láàjì yìí ìwọ ọmọ yìí ò sì ṣàánú mi ilẹ̀ ṣùgbọ́n gbogbo lẹ̀ ló dúdú lábí dùn yìí ṣé dandan ni kò lọ́dọ̀ rẹ̀ lálẹ́ yìí. mélòó lẹ̀ tó dúdú ìgbọ́n níwèé lọ níwèé dé ní ìsìn tẹ́lẹ̀ funfun ìbọn lẹ́ funfun wà sí àyìn oúnjẹ tí mo fẹ́ lọ gbé fún rẹ̀ ní ìsìn ní ìlọ nílédè òun ní pẹ́jẹ́ tètè mọ́ lọ. ó dọ̀ ọkọ mi ẹ fọ́ kúkú gba láńtà dání gbá dání. Ikú àtúrò wọlé, èèyàn àtúrò jáde. Tani ọmọ pé ikú àtúrò tó wọlé gan lè yan àtúrò tó jáde. Dájúdájú ajẹ́pàgùn máa ní ìrànlọ́ ló pọ̀ Osafunto. Àìjẹ́ ò bá mọ̀ sọ báwọn. Wọ́n ti mú kọ́fà lọ lé baálẹ̀. Baálẹ̀ sì ní káàsì fún káwọn ṣe ìwádìí. Wọ́n mẹ́ tó pa á. Ẹ dákun, ọjọ́ wo gan-an fẹ́ ṣèwádìí ọ̀hún dà? Àbí bó bá pẹ́ bó bá yá lọ níbi wọ́n dojú ọ̀rọ̀ rú ni. Àmọ́ kúkú yé mi pé kó máa ráyé bá dáa tó ò bá dáa dáadáa Elédùà ọba mi òkè yóò tún dá. Ẹja fi wọlé Elédùà lọ́wọ́ kí Elédùà ó ṣèdájọ́. Ó ti di dandan. Àfikún lọ́wọ́ dá o. Ṣáàjì àwọlé ẹ̀gbọ́n mi. Ẹ̀jẹ̀ àwọlé ẹ̀jìdé sílẹ̀. Ẹ̀jẹ̀ wọn àárín ìṣàmú bẹ́ẹ̀ lórí bá rẹ̀. Ìyá mi ẹ̀jìdé dákun. Ẹ dákun. Omi lọ́kọ̀ náà. Ọjọ́ pátápátá lọ́kọ̀ ọ̀hún. Ẹni pa gbólógbó kì í kárú. Ẹni pa kàlàmọ̀gbò kì í kásù. Ẹni pa pátápátá irú wọn kì í kárú mẹ́ta. Osafunto ọ̀kẹ́rẹ́ ọmọ akínyàn gáàsì náà gbúdọ̀ sójó ìwọ lọ́mọ ṣọ́gun ṣọ́gun ìwọ lọ́mọ ṣọ́gun ṣọ́gun Osafunto
ìwọ ló máa jáde lẹ́gbọ̀ọ́sọ ògùn ọmọ ṣe o àwọn èsì nìkan dárò òun kan ṣe ogun máa jà o. ṣé rí gbogbo àlátà ẹ̀pẹ́ láwọn àpẹẹrẹ làwọn onílẹ̀ fi ń hàn yìí. àpẹẹrẹ. bẹ́ẹ̀ ni ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ipá àwọn onílẹ̀ ń bínú balẹ̀ wọ́n pé bí fá bá fẹ́ bínú àmẹ́wúrẹ́ dúdú bọ fá bọ́pẹ̀lẹ̀ ò bá fẹ́ gbà sí mágùtọ̀ bọ̀lọ̀jọ̀ ṣéwù ètùtù èèwọ̀ ló délẹ̀ yìí o kí mọ̀dàn wò aláboyún tó bí méjì títún gbin baálẹ̀ ṣe mọ̀ kó kùnú rẹ̀ tó bí o. ìyún túmọ̀ sí pé késekése lẹ́rí o kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn kàṣàkàṣà sì rèé bàbá késekése ni baálẹ̀ borí yín náà. ẹ̀yin kọ́pà wa kí ló dé wá dé àti ẹ̀dẹ̀ wá rí pé kẹ̀tẹ̀ wá kọ́ wa mo ṣé nítorí ọ̀rọ̀ Osafunto tó ṣẹlẹ̀. ṣé kò tó torí ni ṣé yìí ò mọ̀ pé tí ìlú ò bá dùn ọmọ tálíkà kankan ò lè rò díẹ̀ mọ̀. ẹni tó ṣẹlẹ̀ ikọ́ lára àwọn kọ́pà tájọ wá sáà nílùú yìí wọ́n ti mú un sáà mọ́ báyìí wọ́n dẹ̀ fi òfin lélẹ̀ rájá èyí tí wọ́n lè fẹ́ máa wá ẹ má ìwà fọ̀ náà o. Ẹ má ìwà for now. Ẹ wo ibi tá a lè bá yàrá já wa ó wà o kódà mo mọ̀nà náà ní pàápàá ẹ mọ nǹkan tá a sì mú àbálẹ̀ mi mú wá o bẹ́ẹ̀ bá sì lè gbà wọlé yóò sí ní láǹfààní. ẹ ó yà jágbọ̀ jágbọ̀. èmi ò bá ní pé bóyá ká kúkú wa máa kọ́ ọ lálẹ́ ká máa ṣe kọ́ alẹ́ ló bá tán. oníyẹ̀yẹ́ alẹ́ àwòdà. ẹ̀kọ́ alẹ́ àbí kí ló bí ẹ̀kọ́ alẹ́ à ń jẹ́ kúrú kó tán ìwọ tún gbọ́n ẹ̀ fáwọn à ń jẹ̀kan lẹ́nu kò ìtàn o tún fẹ́ dá mi ilẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ má wàá kẹ́kọ̀ọ́ alẹ́ o kò sẹ́kọ̀ọ́ mọ́ lásìkò ẹ jẹ́ dá dúró. Yorùbá láti ẹ̀ sọ̀rọ̀ lákòwe ó ní òkó kì í wó ruru káwọ́ aruru Yorùbá láti ẹ̀ tún sọ̀rọ̀ látúnkòwe ó ní àbò tó bá fẹ́ sọ ní sùúrù tó bá fẹ́ sọ Yorùbá máa hẹ́dì díẹ̀ èwo ni òkó kì í wó ruru. ẹ wo ẹ tiẹ̀ fún un lẹ̀ ẹ wo ẹyin gẹ̀ẹ́sì ẹ má bínú èmi á ní kẹ́ máa lọ náà for now gbogbo ẹ̀kọ́ yẹn ẹ̀ ń kẹ́kọ̀ọ́ láàrẹ̀ ẹ̀kọ́ lálẹ́ yẹn tó bá ti yá tábà ti resolve issue tó wà nílẹ̀ yìí a máa mọ bá a ṣe máa ṣe. ó dára kò burú láti mọ orí ọ̀rẹ́ mi jẹ́ àná. àwọn alákòóbá. Fẹ́mú ọmọ ẹ̀ mo láìkẹ́ gan ó ní kí mo máa kọ́ ẹ̀kọ́ alẹ́ lọ má kọ́ náà ṣé kò yí ẹ náà. ẹ ṣe sùúrù mọ̀nà nísìn ṣé ọ̀rọ̀ obìnrin ló wà nílẹ̀ nísìn báyìí ni Yorùbá lá sọ̀rọ̀ lákòwe ó ní tí òrù ó bá kó òkè tó bá kún ilẹ̀ ó níbi tó bá gbé èkè nígbà tí a ń sọ̀rọ̀ bí ní ìsìn jáde níbi tó wà náà lọ́dọ̀ Sẹ́ríkì bí a kí a wá solution tá a máa fi lọ mú ní ìkú oníbẹ̀ ẹ sọ ọ̀rọ̀ obìnrin tó fẹ́ wá ní alẹ́ wá kó ẹ̀kọ́. well all right but nǹkan kan wá strike mind ẹ ṣe jẹ́ ká dọ́dọ̀ níyì ká wá bá ṣe fẹ́ snake dọ́dọ̀ ẹ̀ ká lọ bèrè pé níyì ṣé lóòótọ́ ìwọ ló rí ìfọmọ yìí ti bẹ́ẹ̀ kó jẹ́wọ́ fáwa àwa dẹ̀ mọ ohun tá a máa wá ṣe nígboro. ẹ fẹ́ snake lọ síbo ibẹ̀ náà tó bá fi lè lọ ká wọn mú bẹ̀ pẹ́rẹ́ ṣé náà máa mú gbogbo wálẹ̀ o. ẹ jọ kí ló dé torí tọ́lá ẹ sọ̀rọ̀ mi gbọ́ kí ló dé ẹ sọ̀rọ̀ ẹnu yìí. Mama, wallahi we dey class with the lecture students. Na so one of our colleagues I just disappear wallahi. ẹ wo torí tọ́lá ọba tá ló mi gbọ́ gbogbo ohun tó ń sọ yìí. Na so he just disappear one of our friends. ẹ jọ mi gbọ́ gbogbo ohun tó ń sọ tábàárẹ̀ tó gbọ́ gbogbo nǹkan tó ń sọ kó ṣàlàyé fún mi gbọ́ ẹ jọ. nǹkan tó ń gbìyànjú àti sàdé pé sàdédé náà wà níbi tá a ti kọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ Fẹ́mi ọ̀kan láàrin wa ó kọ̀ dédé pòórá ni. ó ṣe kí ni disappear. ó pòórá Wallahi. nígbà tó wọ́n ní. ilé iná súnmọ́ mi báyìí òun ní kásá ni wa. pòórá kẹ̀ ẹ wẹ́wẹ́wẹ́ ẹ lóun ṣe àmúyí ẹni ìṣòro ní kọ́kọ́ máa gbọ́ ẹ jẹ́ kí ẹ yára ilé balẹ̀ ya ẹ dìde dìde ẹ disappear kẹ̀ ọlọ́run wò. ẹ ṣì wà lórí ẹ̀bẹ̀ yìí náà orí ẹ̀bẹ̀ yìí lẹ ṣì wà ó ti dè wọ́ bẹ́ẹ̀ ni èmi ò ní pẹ́ bẹ́ẹ̀ sì ni mi ní gbà bẹ́ẹ̀ báyìí lè ju ẹ̀bẹ̀bẹ̀ lélẹ̀ nígbà igba ibi pẹlẹbẹ náà ló padà mú lélẹ̀ bẹ́ẹ̀ ni àfi bẹ́ẹ̀ báyìí lè jẹ́wọ́ ẹni tó bá pa Osafunto tọ́nu yín láì ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ó mú yín. mà yóò ṣá
ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa mo fẹ́ kẹ́ mọ̀ pé a lè mọ̀ kankan nípa ikú Osafunto ká má sọ àbí ṣé bí gbogbo wa ṣe ń kú táwọn yọ sọnù bí ìgbàlẹ̀ yìí ṣé òun ló dùn mọ́ wá nù ni ẹ jọ̀ọ́. ẹ̀yin sọ pé èèyàn mọ̀ kankan pa ẹ wò ó kẹsẹkẹsẹ lẹ́rí o kẹsẹkẹsẹ ń bọ̀ lẹ́yìn kẹsẹkẹsẹ sì rẹ bàbá kẹsẹkẹsẹ ni. bàbá ẹjọ́ tó rọ lọ ẹ ti fún mi ní yọ̀ǹda kí n máa lọ lé so gbogbo nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ síbi kó bá ṣẹlẹ̀ síbi lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì mi ẹjọ́ tó rọ lọ́hùn. wọ́n tún bọ̀rọ̀ jẹ́ ó bọ̀rọ̀ jẹ́ ẹ wò mí bí kọkíkọ nù yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé gbìyànjú láti kọ́ nù lù yìí ilé ó sì lẹ́nu yóò gbẹ̀yìn mi. ó parí rárá ni o. aláwọ̀ ti dẹ̀wù sí i lọ́wọ́. ó ti sú mi ò kí ni ní ìṣe báyìí fún pẹ̀lú bẹ́ẹ̀ mi àti ní ìdẹ̀ ṣe close kò ṣàlàyé nǹkan kan fún mi màá tún máa bí ẹni kò rí bẹ́ẹ̀ ó ní ẹ̀yẹ tí làgùdọ̀ kúrò ní ìlú báyìí kí la máa ṣe báyìí. ẹ ní lọ́bì kankan yes kò sí ibi tí ẹ fẹ́ lọ tí gbogbo wa bá ń sọ pé níyì ṣe báyìí wàá ní kò lè ṣe tábà ní níyì ló do this wàá ní kò lè ṣe ìṣèbó trust ẹ ọ̀rẹ́ ẹni kò rí kò sùn ẹni náà ìwà tí ní ìdìbò yín fa ṣọ̀ṣọ̀ ó dẹ̀ dára kó já lẹ́yìn lórí. mi mọ̀ nǹkankan ń pa ṣé wọn náà believe pé mi mọ̀ nǹkankan ń pa ẹ ni. wàhálà ti dé báyìí ó ti ṣẹlẹ̀. kò sí bí wàhálà ṣe lè ṣẹlẹ̀ tó má jáde èmi máa kúrò nínú ilé tí ó sí nǹkan tó máa ṣẹlẹ̀. wàhálà ti dé báyìí o kí la máa ṣe báyìí. ẹ wo ẹ̀yin guys nǹkan tí ìyá yẹn sọ náà padà ṣe because èmi ò rí tó wípé mo fẹ́ sájáde kò ní mi kí wọ́n lọ parí mi sáfíìsì ni mo dágbére fáwọn òbí mi pé mò ń lọ mi ò lè wá kú o kí ni mo tẹ̀ ń sọ ṣe bí wọ́n sọ pé ẹni tí ò jẹ́ gbì kò lè wá kú gbì. ìgbà ó ní kò ní kàn wá báyìí ṣe bóun ni níyì dá gbogbo ẹ̀ sílẹ̀ ń sìn àwa là ń forí kò sọ́nà tá a máa gbà jáde báyìí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ èmi máa rọ̀ wá náà ká ṣe sùúrù because màmá yẹn ní àṣìmárí solution àmà rójú tu ẹ̀ so ojú ká máa ṣe because tábà sọ pé à ń rìn kiri à ń sá kiri náà tábà lọ kó sẹ́rẹ́ ìlú kù ọlọ́mọ àjàrí kò ṣe dáadáa ẹ ti understand but nínú náà mi ò lè kú náà àti set so ó ṣáà ká ṣe sùúrù síbi. níjó tí wàá lọ dùn mí jù òun ni ti Fẹ́mi tí ní ìlọ fi tiẹ̀ kó bá look at how gentle that guy is. ọ̀hún ṣàánú mi ò fẹ́ kú o. ẹ ṣáà wá tiẹ̀ tí wá jáde báyìí àmọ́ ẹni tó kàn báyìí. ẹdú ẹ wò ẹ má jẹ́ ká gbọ́n a lè sìn ín ju ibi tá a sìn ín dé yìí náà lọ tí kò bá ṣe pẹ́ dá sí wa gan ni kò jẹ́ ká mú yín mọ̀nà lóòótọ́ ní pé gbogbo ọ̀nà tó wọnú ìlú wa ni wọ́n ti rò ó ṣùgbọ́n ọ̀nà kan ṣo yìí wọn ò kí ń fojú sí lára òun la ṣe ní kẹgbà bíbà àmọ́ ẹlẹ́dàá ìyá yín yóò sìn yín. Ṣẹ́gun, thank you very much I really appreciate you ṣùgbọ́n ẹ wá fọkànbalẹ̀ tá a bá ti délé tẹ́bí tí n bá ti settle down ká tó padà wá tá a bá ń bọ̀ àbáyín náà kọ́dà ni. ẹ̀yin náà dá àmọ́ kí ló dé àwọn òbí tẹ mú gbé òun àwọn báàgì kí ló dé tẹ̀ gbé rù. báàgì kẹ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín wọn ò fẹ́ ká jáde kó nù ìlú yìí ọpẹ́lọpẹ́ yín la fẹ́ sneak out kó nù ìlú yìí. Ọlọ́run ṣe é bí ó sọ yín Thank you very much. sábìsì lọ ní kí wọ́n ṣe ń lè yí o kí ni mo ṣe fúnra mi báyìí mo ti lọ kó ara mi bọ́ṣọ lọ ẹ lọ́ọ́ máa ṣàánú mi lọ́dọ̀ mi ṣàánú mi o. ìwọ o rò bí o lè sá lọ ẹgbẹ̀rún Samuel ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́. wàá jẹ́ àbí ìtìbá òkí ló ṣèṣì tó fẹ́ jẹ́wọ́. ẹ ṣe sùúrù ẹjọ́ wí tẹnu rẹ ẹjọ́ wí ẹyọ mọ̀ pé aláboyún tó bá bí méjì tí tún gbin ọkùnrin rẹ̀ tó fẹ́ bí nì bẹ́ẹ̀ ni ẹjọ́ wí tẹnu rẹ̀ ó yá máa wí. sọrí ìgbésí ọjọ́ sí wa náà nígbà tó jẹ́ níyì pẹ̀lú Osafunto àwọn méjì bẹ́ẹ̀ sì fi àwọn yàrá lójú bí ìgbà tó yẹ pé kò sẹ́lẹ̀mí tó wá òkè
òun ló yẹ ká àwọn ọ̀kadà fún àwọn lórí wọn. aláwí mi ti tán láti gbà wò tó bá ń gbọ́ brooklyn. bro má bínú mo lálàárí ẹ̀ tán ṣe òun gbé lóṣù mi. olóṣòkè ti bá èlò náà fún wa òótọ́ ni èlò náà fún wa ṣé òun mọ ìtọ́ ń ta designer ti wọ̀ yìí ni òun mọ ìtọ́ ń ta wristwatch òun mọ ìtọ́ ń ta wristwatch yìí náà ókè tó bá ti ra ago èyí nínú owó kí ló kù mọ́. ẹ máa gbọ́ aláwí tán fún wa wọn ní ká máa aṣọ ká máa ra owó tán fún wa wọn ní ká máa fi sustain ká máa fi jẹun ní kì í ṣe bí ká máa ra wristwatch ká máa ra waist. ṣé mi ò mọ̀ wípé ọmọ Osafunto yẹn ọ̀rọ̀ bíbí náà wà lọ́kàn mi ṣùgbọ́n ṣe gbogbo yọ̀ wíyá mo ti wọ ọmọ yẹn ti pé ọmọ yẹn straight ọmọ yẹn ní curves ọmọ yẹn wà sexy ó tún wá mọ̀ọ́rìn tó bá wá mọ̀ọ́rìn tó dẹ̀ wà sexy ẹ jọ ṣé níyì nìkan ló kọ́ máa jẹ nǹkan tó dáa ṣé níyì nìkan ló gbé orí lọ́kọ̀ọ́ ni náà tọ́mọ yẹn bá wá síbí oúnjẹ tó bá wọlé ìlú máa ṣe fún ajẹ òun lè ń sọ ibi everybody wọ́n ń sọ ìwọ̀n lọ́wọ́ mo broke mo broke ṣé ní ilé ẹ bá sọ for a second pé ẹ̀jẹ̀ ń guys mo broke. ẹ jẹ́ ká ro náà ẹ̀kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi fún ara mi ti ní plans nílẹ̀ ọmọ yẹn kò tó dàbí ẹni pé mo ti rí àwọn kájọ máa carry out plans yẹn because like mine the pink has won. Kọ̀pánìyà. Kọ̀pánìyà. Ọ̀pọ̀ nìkan. Olórí níyì. Olórí níyì. Níyì ni gbogbo wa mi bàrẹ̀. Nǹkan bá gbélé wa kọ́ bá gbélé. Tótó yìí ẹ̀wọ̀ ẹsẹ̀ sùúrù. Ẹ má fà á gidi mu. Ṣé ọmọ nǹkan tó fẹ́ ṣe báyìí sí? Bẹ́ẹ̀ ni owó yẹn ń wà láfẹ̀yìn nílẹ̀. Tó wá rí nǹkan tó máa ṣe fún mi nìyẹn tí wàá ní ìjọba ṣe yẹn wà wá ṣe fáwọn ìgbé. Bàbá ọkọ mi ẹ̀wọ̀ ọ̀gbẹ́lẹ̀ náà yìí. Lágbọ̀n ilé ló wà. Lágbọ̀n ilé ló wà. Yìí ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni. Nísìnyí èmi mo wọlé náà. Ìwọ ló fi wọlé. Ìwọ ló fi wọlé. Ẹ̀lò. Omi wọ́n bá o. Eléyìí ń dí wọ́n ni. O ti pa. O ti pa. O ti pa. Mo sọ. Ọmọ ẹ̀ ti tẹ́ kẹsẹ̀. Ọmọ ẹ̀ ti isi ìwọ ni ìwọ ni. Ó ṣe máa tì. Kọ́pà mo wá ṣe lù yìí, kọ́pà mo wá ṣe lù yìí. Èrè là ń ṣe. Yóyá dìde. Èrè là ń ṣe. Èrè là ń ṣe now. We are just playing. Ẹ ní lójú ẹkún o ẹ sì ní lẹ́yẹ̀kẹ́ òṣù ó wá dà wà ní ṣé ẹ rí òun ọ̀dàlẹ̀ balẹ̀ fún lòun ẹ wá gbọ́ ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ kù ẹ̀yin ò ní dédé bẹ́jọ́ ẹ̀yin dédé bọ́fọ̀ ẹ wà ní kúmọ̀jì mọ́wọ́ bí yín lójú ẹ ṣàṣeyọrí o gbogbo ògùn yín tẹ wọlé ayé yín tẹ fẹ́lẹ̀ lẹ́rìí yóò ẹ wò ẹ fílẹ̀ ẹ jẹ́ ọmọ ọba tiẹ̀ lọ ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀ bẹ́lẹ̀ kú o ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ o ọ̀dàlẹ̀ balẹ̀ kùsẹ̀ ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ nílé abẹ́ ní ẹni mò ń pè o. Kọ̀pánìyì wòmí orí yẹyẹ ní mògùn ta iṣẹ́ ló pọ̀
orí a máa fi ni pamọ́ torí alápèpa àìmọye wàhálà míì tí ó fẹ́ ṣẹlẹ̀ sí èèyàn tẹ́lẹ̀dá rẹ̀ ó sì gbé pamọ́ yóò wá mọ́ bínú lọ́hùn pé orí òun náà fi ń pamọ́ wàhálà wo rèé láì ní mọ̀ wípé àìmọye wo ló wá ń gbé fòǹta má bínú o lórúkọ gbogbo ìlú yìí àti gbogbo olóyè pátá la fi ń bẹ̀ ọ́ pé kó o má bínú tó bá tiẹ̀ jẹ́ wípé o wá ti wà ń ta gbogbo aburú tó wá ń ṣẹlẹ̀ sáwọn ọmọ ti bí tí wọ́n lọ́wọ́ nú ẹ̀ wọ́n ló ṣẹlẹ̀ sí ń kọ́ kí ló fẹ́ bílẹ̀ kì máa fà mo fi orí gbogbo ìlú bẹ̀ ọ́ àbí olóyè. bẹ́ẹ̀ni baálé ọkọ ló bàǹtàbàǹtà kọpa níyì o lórí tó lò ṣé kó jẹ́ pé ìgbà tó sọ pé ìwọ ló pa ọmọbìnrin òun kí baálẹ̀ ti wá lọ agbára kó ti pàṣẹ pé kó lọ bẹ́rì rẹ̀ dànù fógun kí ló ṣe orí rẹ̀ wá gbà ẹ́ kúrò nínú ọ̀fìdí ayé ìwà tí ń ṣe orí rẹ̀ ni kó mọ lọ́bọ́ ó kú oríire àbí kí ni. kọfà níyì ò ní bínú ni orí ò wá ní takò ẹ o ò ní ṣìrìn o ọjọ́ tẹ́bi bá ń pọ̀ náà ò ní bá wọn rìn o ọjọ́ tẹ́bi bá ń palẹ̀ ò ní sí nílé o má bínú kó sí gbogbo tá a máa sọjú pé má bínú lọ. èmi gangan ni ọlọ́pẹ́ ọ̀dẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀gbọ́n torí pé ẹ̀yin gangan lè ṣe jù tí ẹ ní sùúrù tí ẹ ò fi wàdùwàdù àbí ìbínú pàṣẹ wípé kí wọ́n lọ ṣe ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó tó bá yẹ pé baálẹ̀ ti ṣe ìdájọ́ wípé kí wọ́n lọ bẹ̀rẹ̀ olú ẹ̀ fógun kí la fẹ́ máa sọ lẹ́yìn ṣe bí òun láṣìírí ti wá tú yẹn wọn kàn máa sọ náà pé ó máa ṣe o ẹlẹ́ni dẹ̀ ti rẹ̀ ru tí ò ṣe títẹ̀ but mo dúpẹ́ mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run náà torí pé ọlọ́run ló fi padà bá fojú àwọn àṣebí hàn ẹ ṣe. gbogbo ètò tó yẹ kí wọ́n ṣe fún ọ gbogbo ẹ̀ láṣẹ nínú ìlú ìkó tó ti kó kúrò pátápátá àṣẹ ẹ̀tọ́ fún ọ kó fọkàn rẹ balẹ̀ tó ti lọ kó sì rí nù. ẹ̀rí pé ṣé ń bọ̀ kò ní jẹ́ má ké mọ́.